ẹbí olóríire ẹ wá nǹkan fìdílé kájọ wò òfin níbi tí a bá ti mẹ́. sinimá yìí kàn ní lọ́gbọ́n Tayese àgbéléwò ẹbí olóríire alẹ́ kákọ́ níwá ẹ̀ nǹkan fìdílé kájọ wò òfin gbogbo òbí ẹ̀ súnmọ́ bí níbi tí a bá ti mẹ́. kọ́mọ ní ohun tó yẹ kán mọ̀. ṣé o ti rí ọ̀rọ̀ rẹ rò àbí o sì ń ṣàgídí lọ́wọ́? ẹ wo mi rí nǹkan kan rò olórí mi rí nǹkan kan rò rárá lóòótọ́ ni mo ṣe ń ṣàgídí yẹn o mo tẹ̀ ṣe ń ṣe gidi gan ni àmọ́ tó bá wá jẹ́ bí àfojúdi ẹ má bínú ẹ̀yin náà gbọ́n nǹkan tẹ́ ń sọ olórí kò lè possible ọmọ mi ò lè lọ rú school tẹ́ ń sọ yẹn ó lè ṣe máa ní kọ́ ọmọ mi lọ rú school yẹn ẹni kìíní kan gbá kan ẹ má jẹ́ purọ́ fún yín o tó bá ti di next week tó bá ń padà báyìí mi àtọmọ mi ni mo mú adán travel padà nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀. School tí mo fẹ́ kọ́ màmí ọlọ́nu school Tayese Academy of Art and Culture ni mo fẹ́ kọ́ màmí ọlọ́. ẹ wo olórí yín lè gbé àṣà sórí o. ìfẹ́ kó gbómi lẹ́nu nítorí pé school òun ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó bá wá kíwọ gan ó rí yóò kúnlẹ̀ rúburúbú àwọn ọmọ sìn wọ́n wọ̀n gẹ́ fún yẹn báyìí ni tàbí kí wọ́n bọ̀ lọ ṣé wọn náà rí pásá tí ń parun ni èmi ò sì fẹ́ èyí sì fẹ́ kó gbómi lẹ́nu tí mo fẹ́ kó ṣe nu. olórí bọ́mọ rẹ sọ̀rọ̀ bọ́mọ rẹ sọ̀rọ̀. ẹ wo olórí gbogbo àlàyé yín ni mo ti gbọ́ ẹ̀yin náà try láti gbọ́ ti tèmi kí try láti understand mi. má gbómi lẹ́nu. olórí ẹni sọ̀rọ̀ ṣé ẹ wo ń lọ ayé tá àwọn àǹsì computer age la wa. ilé ìwé tí mo fẹ́ kọ́ mọ àmì oh my gosh. ayé yìí náà la wà tá a fi ń gbé àṣà wa lárugẹ. yes. sẹ́ẹ̀mọ̀ ẹ̀yin ọmọ àsìn ẹ̀yin lẹ fẹ́ sọ àṣà rẹ̀ èmi ò sì ní jẹ́ ká sọ parun lórí tèmi torí pé olórí ni mí mo rò pé o ti gbọ́. ẹ wo bá ọmọ rẹ sọ̀rọ̀ sùkúù tí mo fẹ́ kọ́ ọmọ rí ó lọ ni mo wí fún ọ. ọmọ tèmi gbọ́dọ̀ di doctor olórí. kò sọ pé ọmọ di doctor. ó gbọ́dọ̀ di professor. kò sọ pé ọmọ di lawyer. ó gbọ́dọ̀ di lawyer. kò sọ pé ọmọ gbomi lẹ́nu. oh my gosh olórí o guilt mi. ẹ ti fẹ́ sọ àṣà ẹ̀yin ọmọ sí ẹ ti fẹ́ sọ àṣà. èmi ò bá yín argue mọ́ kò sí problem. ẹ má bínú. èmi náà nù. olórí ẹ má bínú. mo ti dẹ́ni ìwọlé ìwájú yín ẹ má bínú. oh my god. tí a bá fẹ́ bá gbàlagbà sọ̀rọ̀ yóò forúnkún méjèèjì kúnlẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìtumọ̀ àṣà àti ṣe wà ní. ayé sí ṣé ń kúnlẹ̀ mọ́ ní olórí. forúnkún rẹ méjèèjì kúnlẹ̀. ọjà olórí. forúnkún rẹ méjèèjì kúnlẹ̀ kí mi ní ọbẹ̀ mi kó o sì ṣe tí mo ní o ṣe. Tayese o ẹ Tayese ẹ tún ṣe. ẹ má máa já ó bàjẹ́ ẹ já jọ ṣe. àgbájọwọ́ la fi ń sọ ya àjèjì ọwọ́ kan ò lè gbẹ́rù dòdò. tó bá tèmi mo fi ọ̀nà èyí tí mo bá sọ fún ọ o gbọ́dọ̀ gbọ́ mi ó yá ìṣó bá àṣà àti ìṣe Yorùbá kò gbọ́dọ̀ parun lórí wa pàápàá lórí ìwọ yìí nígbà tó bá wá kọ etí dídì sí àṣà àti ìṣe Yorùbá bóòdì ká ti sọ ìṣó mọ̀jà yóò dá mi lẹ́bi máa so àṣà àti ìṣe Yorùbá ò gbọ́dọ̀ parun. bàbá àbájí èdè wa dára òun. ọ̀pọ̀ àwọn ọmọ ni ó máa ṣáwá torí ọ̀làjú tó dé tàmí pariwo. àwọn òbí wọn gan ọ̀nà ní mọ́ wọ́n ti gbàgbé. Tayese o ẹ Tayese gbogbo òbí ẹ má máa jẹ́ ó bàjẹ́ ẹ jẹ́ àjọṣe àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò lè gbẹ̀rù ilé láti ń kó ẹ̀ṣọ́ rí ẹ Tayese. odò kì í wá kó má lọ rí sùn. wo ẹ kọ Segbowe. ẹ má fọwọ́ sí ju ẹlẹ́. ohun tó jọra làbáwọ̀ wéra wọn. ṣé dáadáa lè dé. ṣé dáadáa ni mo bá yín o. ẹ̀yin ọmọ Tayese. ó ti ṣe é ṣe. yóò dáa fún mi. àṣẹ. ẹ jókòó. inú mi dùn pé bàbá amòye wọ́n wo àwa ẹbí Tayese ìpè níṣe là ń ṣe takuntakun nípa àṣà àti ìṣe. wọ́n wá wò wípé kí àwọn tó jẹ́ kí ọmọ àwọn náà kó darapọ̀ mọ́ wa
ṣe ti rí i pé àṣà àti ṣe wa yóò mọ òrùkè sí kò lẹ́gbà iná mi lò bàbá àgbà ò ní tán lórílẹ̀ o ẹ pẹ̀fọ́. ìkàrí ni pé bá àti ẹ̀ lówó tàbí ọ̀rọ̀ tá a lè fi gbé àṣà lárugẹ níta bá ní náà láfi gbé lárugẹ ọmọ mi tẹ̀ ń wò yìí mo fẹ́ kó darapọ̀ mọ́ àwọn ọmọ olóríire òun ni mo ṣe mú wá kẹ́ ẹ bá mi gbà tọwọ́ tẹsẹ̀. kò sí wàhálà kankan. ire wa mi rí. sà. ìwọ náà wò ó nínú ìwọ tó dúró yìí àtàwọn ọmọ olóríire tó ń wò yìí ta ni ọmọ Yorùbá àtàtà tó múra nímúra Yorùbá. dadi ẹ wo kí ẹ wo bíbá yìí ni designer ni na. àṣàkáṣà bíbàjẹ́ ìwọ kú ọdún àmúṣọdé. ṣé wọn náà rí ara rẹ báyìí tó fetí gbọ́ ara rẹ olórí ẹbí láti sin lọ mo fẹ́ kó darapọ̀ mọ́ àwọn ọmọ olóríire kó náà máa hùwà re ìrìn re ìṣe re ẹ bá mú jókòó sáàrin wọn. ẹ̀yin lẹ́ni wá lọ jókòó lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀. lọ jókòó. lọ jókòó tí wọ́n kó darapọ̀ mọ́ wọn. báwa sí ọkọ wọn nínú ẹbí Tayese kí wọ́n jọ mọ̀ fìfẹ́ bára wọn lò. ó dáa kí inú okòónú ó dáa kí mọ̀ ń ṣọ̀kan àpẹẹrẹ pé à ń gbé àṣà lárugẹ ni ṣùgbọ́n mo mọ ọmọ tí mo bí àìní nígi lóko ká mọ́ mèso rẹ̀ jẹ́ n fi ọwọ́ ara mi tún ara mi ṣe. kò burú bàbá. ẹ̀yà fún mi lọ́wọ́ àlàáfíà rẹ̀ náwó òsì rẹ̀ sí mi. dadi ẹ ti ní kí n wá mo dẹ̀ ti agree na pé màá jọ ìwọ̀n but ìwọ wá ní kẹ́ máa léèyàn kúrò níbi téèyàn ti fẹ́ sórí rẹ̀. kò sébi tí o ti fẹ́ sórí rẹ̀. ẹ mọ ọmọ mi ilé ayé rẹ wá. àgbà ò ní tán lórílẹ̀ bàbá. àṣẹ. ìbéèrè kan tiẹ̀ ti wà tí mo fẹ́ bi ni ẹ máa ń pé igba kò lè kó ọ̀rọ̀ tó bá bọ́jọ àmọ́ igba ọ̀rọ̀ ó lè kó igba tó bá bọ́ fọ́jọ kò wá yé mi ẹ máa rọra ń bẹ̀. ẹ fi kalẹ̀ sí yóò yẹ ọ. yóò dáa fún yín o. àṣẹ. orí yín ó kànkè o. àṣẹ. ẹ ní sẹ́kù o. àṣẹ. sọ mọ̀ pé ọ̀rọ̀ lọ́lọ́run fi dá ilé ayé òun náà ló fi dá òde ọ̀run ọ̀rọ̀ òun ni àwọn bàbá wa máa ń lò níjọ́un tó sì lágbára nínú ọ̀rọ̀ tí à ń sọ yìí ni a ti rí odù ọ̀fọ̀ ògèdè àásán àáyá gbogbo ohun tá à ń pè lọ́rọ̀ nu kó tó wá kan ọ̀rọ̀ wúnturu ọ̀rọ̀ wòòrò bíi tí àjọ ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ lágbára o wọ́n ní igba kò lè ṣe kí ni. kò lè kó ọ̀rọ̀ tó bá jábọ̀ jọ. igba ọ̀rọ̀ wa ń kọ́. bàbá ẹ̀yin náà lẹ pé yín ó lè kó igba tó bá bọ́ fọ́jọ. bó ṣe rí nù igba kò lè kó ọ̀rọ̀ tó bá jábọ̀ jọ tó mọ̀ pé ọ ní ọ̀rọ̀ bá là á dẹ̀rọ̀ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó lè tẹ ọ̀rọ̀ tó bá bọ́ kò ṣeé kó má ẹyin lọ́rọ̀ igba ò lè kó igba ọ̀rọ̀ tó bá jábọ̀ jọ
ṣùgbọ́n igba ọ̀rọ̀ yóò palẹ̀ igba gbámọ́ o yóò pamọ́ yóò kó. Bàbá àgbà ò ní tán lórílẹ̀ o. àṣẹ. mo fẹ́ béèrè pé kí ni ìtumọ̀ pé igba ọ̀rọ̀ nìkan ló lè kó igba jọ. yóò dáa fún ọ. ìbéèrè rẹ ò dáa. ó yẹ kó ti yé yín tí bá ní kó sá ìwọ sá ti bẹ̀ wọ́n ìwọ sá tọ̀hún wá kó náà kó sá wá ṣe ìgbà ò ní sarajọ. ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe ó ṣòro ó ṣàjọ igba ọ̀rọ̀ ló lè sa igba àgbájọ. ṣé ẹ ti wá rí báyìí wípé òye làgbà wò. ẹ wò a ó fọwọ́ lẹ́rán o a ó máa wòye a ó máa wòye o a ó máa wòye ẹbí wa kì í ṣọ̀tẹ̀ ayé ẹ má fèké lọ̀ wá o a ó máa wòye a ó fọwọ́ lẹ́rán o a ó máa wòye a ó máa wòye o a ó máa wòye ẹbí wa kì í ṣọ̀tẹ̀ ayé ẹ má fèké lọ̀ wá o a ó máa wòye. Bàbá àgbà ò ní tán lórílẹ̀ o. àṣẹ àṣẹ àṣẹ. ẹ̀yin àgbà náà lẹ pé kó tó ṣe bí òwe o. ẹ pé ẹni mọ̀ yìí kò mọ̀ yìí òun ló mú amúsùn tó fi lọ ń kọ́ iṣẹ́ ifá lọ́dọ̀ ọmọ rẹ̀. ó rí mi pa. ẹ kúkú mọ̀ pé ẹ̀yin náà lòrùn tírú àwa ẹ̀ fi ń ṣaṣọ. àkíkà. bàbá wa ń fọn rere olórí ẹbí Tayese lọ́tún tí wọ́n tún ń pé olórí ẹbí Tayese ní lọ́n lọ́sì ẹ wò bàbá ọlá àbàtà tí òun ló ń múdò tèmi sàn. àkíkà kò sì wá ní hun ọ. àṣẹ bàbá. kò ní hun ọ. àṣẹ bàbá. mo wá wò pé nípa ọ̀rọ̀ pé ọ̀rọ̀ òun nìkan ló lè kó igba jọ mo fi wá ní kí n tún mú àwọn ọmọ ìṣẹ́gbẹ̀ẹ́ náà ó kún èmi àti yín àti Elédùmarè torí mo fẹ́ nímọ̀ sí nípa tí ń jẹ́ ọ̀rọ̀ gangan. ó káre ó kù làákàyè sórí mi ọ̀rọ̀ bí mo bá sọ ọ̀rọ̀ ẹyọ kan ó lè ní ìtumọ̀ tó pọ̀ bí mo bá sì sọ ọ̀rọ̀ tó pọ̀ ó lè ní ìtumọ̀ ẹyọ kan fún àpẹẹrẹ bàbá Adẹ́mu tàbí Akọ̀pẹ ó ń lọ sóko ó mọ́mọ rẹ̀ dání pẹ̀lú ìgbà lọ́wọ́ ó wá ń lọ lọ́nà oko ni ọmọ tajú kan ló wá rí ọ̀pẹ kan ọmọ wa ní bá mi ọ̀pẹ kan rèé ẹ jẹ́ á dà bàbá wa sọ fún wípé ọmọ mi gbogbo ọ̀pẹ kọ́ ni Adẹ́mu ń dà tó túmọ̀ sí pé ìjímèrè sọ́gígùn kọ́mọ́bà gúngé aládé bọ́ bá gúngé aládé ṣẹ̀ǹgẹ̀ àṣẹ èyí tó dàbí rẹ̀ tó ní àgbẹ̀kọ àbà kan tó takú sóko wájú tí ò wálé àwọn èèyàn rẹ̀ nílé wọ́n wá fẹ́ obìnrin dé wọ́n ní kó wá mú ìyàwó ọmọ tó wí ó ní oko òun kún o òun fẹ́ kí òun dúró ro láì mọ̀ wípé ìyà tó jẹ lóko ni wọ́n fẹ́ kó wá kórè rẹ̀ ńlé méjèèjì ló nítumọ̀ ìtumọ̀ tó ní náà ni wípé èèyàn gbọ́dọ̀ ní àkíyèsí tí Ẹlẹ́mu ní ni wípé kó mọ̀ kánjú àìkánjú tó olóòrán ìgbà rẹ̀ ò tọ́ bẹ́ẹ̀ ṣe gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà gùn àgbẹ̀kọ àbà kò ní fura gbogbo wàhálà rẹ̀ tó bá mọ̀ wípé wàhálà tó ń ṣe inú igbó náà fẹ́ kó wá kórè rẹ̀ lé eré tètè ni ó ṣàwálé a gbọ́dọ̀ máa nífura o kálákèésí.
ká má kánjú jọ Ọlọ́run lọ. Ẹ pẹ́ fún wa bàbá. Bí n bá gbọ́ yín yé dáadáa, a jẹ́ pé ọ̀rọ̀ méjèèjì tẹ́ ẹ sọ kalẹ̀ o ìfarabalẹ̀ náà ní ń tọ́ka sí. Ẹni. Pé torí pé bàbá Adẹ́mu ó farabalẹ̀ òun lọ́jọ́ ọmọ yìí pé igi ọ̀pẹ òun ò gbọ́dọ̀ gùn. Àgbẹ̀kù àbà àìfarabalẹ̀ tiẹ̀ òun lòun fi fẹ́ sọ̀fà nù. Àgbà ò ní tán lórílẹ̀. Àgbà ò ní tán lórílẹ̀. Ṣé ẹ tún rí léèdì mọ̀ bọ́ yìí? N ó tún fi yan gàn fún àwọn ọmọ. Àtayéṣe. N ó tún fi yan gàn fún àwọn ọmọ. Àjèjì owó kan ò lè gbẹ̀rù lẹ́la tí ń kó ẹ̀ṣọ́ rò yẹ Tayese. Odò kì í wá kó má lọ rísun. Ọmọ Yorùbá ẹ má fọwọ́ òsì júwe lé. Ohun tó jọra la fi ń wéra wọn. Èdè elédè kò lè dàbí tẹni. Àṣà òyìnbó tí a gbé kárí. Òyìnbó kan ń pamọ́ wọn ní àṣà wọn. Yorùbá wuyì ó múnádóko. Ẹ má gbé e síra wọn. Tayese o ẹ Tayese. Ẹ tún ń ṣe. Ẹ má má jẹ́ ó bàjẹ́ ẹja jọ ṣe. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Àjèjì owó kan ò lè gbéra wa kan ó dá ó dá. Èèyàn ni ẹ Tayese. Ìbọ̀wọ̀ fágbà ní ẹ̀kúnrẹ́rẹ́ ara àṣà wa ní Yorùbá lónìí. Kọ́kùnrin dọ̀bálẹ̀ kóbìnrin kúnlẹ̀ níṣe wa nílẹ̀ Yorùbá. Ọmọlúwàbí nínú ìwà àti ìṣe. Ara ọ̀ṣọ́ ọmọ Yorùbá nìyẹn. Kábílì ní ibi níran. A tún ní ìwà tí ń wúni lórí. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. I don't just get it. You see, reason nìyẹn tí mo ṣe kí n wálé o. Mo data ìdè nísìn ẹni kí n máa lọ sí school Tayese ṣé kí ni mo fẹ́ kí ló kàn mí pẹ̀lú Tayese ẹni kí lọ kọ́ àṣà àti ṣe what's my business with that. báwo lè ṣe máa pín tan ajá tó máa kan ti lè mọ́ mu each time tí n bá ti wá sílé lẹ́ máa disturb mi lórí ọ̀rọ̀ yìí I've told you mi ò kọ́ àṣà àti ṣe kankan I'm not interested. Is that Harvard? àbí ṣe yẹn jẹ́ New York Film Academy tẹ́ni kí n máa lọ kọ́ Tayese àbí kíní kan ṣe. ní sọ̀rọ̀ nǹkan tá à ń sọ kò tí ì lajà lọ kò tí ì fa nǹkan tá a lè máa pariwo sí. School of Tayese ibi tó dáa púpọ̀ ní láti lọ mọ àṣà àti ṣe torí àṣà àti ṣe wa kò gbúdọ̀ parun. Ok ìwọ náà wò ń sìn ò ń bọ̀ wá sílé mi ó mọ̀ pé ààfin ló ń bọ̀ o wọ earring o tìǹtìǹ rẹ̀ sí gold o wọ crazy jeans ṣé ọmọ Yorùbá gidi kan a gbúdọ̀ máa múra báyẹn bó torí pé ibi tẹ́ ń gbé yẹn àṣà wọn lẹ́yìn kọ́ tí ò dẹ̀ kó rí báyẹn àṣà tiwa ló yẹ ká máa kọ́ àṣà wa náà fàyè gba ká ṣoge ká wọ aṣọ tó rẹwà òkè ìmúra mi ń sìn ìkànnà àwọn àṣà wa ni kò sẹ́ni tí ó rí mi sìn tí ò ní rí pé mo múra dáadáa mo rẹwà nǹkan tá a dẹ̀ ń sọ yìí kò ń ṣe nǹkan tó bad kò ń ṣèṣẹ̀ṣe kò ń ṣe ẹbọ gbogbo àwọn tó ń wá látòkè òkun tó wá ń wo bó ṣe ń ṣe Ọ̀ṣun Òṣogbo tó wá ń wo bá ṣe ń ṣe Ṣàngó festival ń bíbáyìí tó ń wo bó ṣe ń ṣe ọlọ́jọ́ nílé Ifẹ̀ wọn ò ṣẹbọ náà kí wá lóde tí àwọn ọmọ tà wá tí ẹ jẹ́ ọjọ́ ọ̀la wa tẹ̀ ṣe ní wálé kí wá ṣe nǹkan tá à ń ṣe nílé kódà àwa gan tá à ń ṣe gan kò sí kankan tó jọ mọ́ ẹbọ but àṣà ni a ti ṣe tó dẹ̀ jẹ́ pé a gbúdọ̀ ṣe. Ilé ti kọjá pé bí àwọn kan máa ṣèyàn àwọn kan náà máa ṣàṣìyàn nísìnyí nǹkan tá a fẹ́ ni pé kí ẹ wá sílé kẹ wá dá sí ọrọ̀ ajé ìlú wa kẹ wá dá sí àṣà àti ṣe kẹ jí ká jíjọjọ ṣe ká gbé ní arugẹ torí àwọn aláwọ̀ funfun tá à ń sọ ìgàn ọ̀pọ̀lọpọ̀ wọn ń wá sọ́dọ̀ wa láti wá kọ́ nǹkan tá à ń ṣe ní bíbí kí wá lóde táwa tá a ní gangan táwa ní mọ nǹkan tá a gbé dání. It's alright òun lè ń sọ nísìn ẹ sọ pé àwọn kan wá láti abroad wọ́n wá ṣe Ọ̀ṣun Òṣogbo wọ́n wá ṣe School of Tayese wọ́n ní interest ni èmi ò ní interest and I've told you times without number. o gbọ́dọ̀ wà interested. ẹ má bínú. torí Tayese school yìí tí à ń sọ yìí wọ́n ń kọ́yàn ní àṣà àti ṣe wọ́n dẹ̀ ń ṣe ìgbéga fún àṣà wa nígbà tó ṣe pé àwọn tó wà lọ́hùn gan-an
wọ́n ń bá wa dá sí, wọ́n wò pé ta ló gbé Tayese yìí sílẹ̀, ta ló rò ó, ta ló wò pé okay nǹkan tó ń lè gbé sílẹ̀ tó máa ṣàǹfààní fáwọn èèyàn yàtọ̀ sí pé bóyá wọ́n ń kọ́yàn lẹ́kọ̀ọ́ wọ́n kọ́yàn láṣà wọ́n tún ń ṣe ìrànlọ́wọ́ fún yàn. So nǹkan tí a fẹ́ nìyẹn pé tí a bá jẹ́ ọmọ Yorùbá ká dúró pẹ̀lú ẹsẹ̀ wa méjèèjì ká ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. So mo mọ̀ pé inú ṣì ń bí ẹni báyìí tó bá rò dáadáa wàá mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí nǹkan tó yẹ kó gbé yẹ̀wò ni. ẹ wo ẹ má bínú tó bá dàbí ẹ̀ṣẹ̀ o cause mo ti mọ̀ pé ẹni gbọ́ tèmi náà ni I have to leave now. dúró. gbogbo ọmọ Yorùbá àtàtà mo mọ̀ pé wàá padà gbọ́ tèmi náà ni. ọ̀rọ̀ ọgbọ́n wà nínú ọ̀rọ̀ yìí. ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́gbéyàwó ọ̀rọ̀ ọmọ Yorùbá pátá nílé lóko. ẹbí Tayese ìṣèlú ní dáìbì ẹbí olóríire. ẹ wá nǹkan fìdí rẹ̀ olùkọ́. ṣé dáadáa lè yí ọ̀yọ́rùbí. ọ̀dẹ́dùn torí dáadáa ní bẹnu abidi ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. ẹbí Tayese ó ti ṣeé ṣe. ẹbí Tayese ó ti ṣeé ṣe. ẹ jókòó akẹ́kọ̀ọ́. àmọ́ ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ tàárọ̀ yìí mo fẹ́ kí ẹ kí akẹ́kọ̀ọ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa òun náà ni ọmọ ọba Ọmọ́ráyọ̀ Ináọlájí. káàbọ̀ kúrì Yorùbá dùn lédè Yorùbá dùn láṣà pèrèlèwé yèyè o pèrèlèwé yèyè o pèrèlèwé yèyè o pèrèlèwé yèyè o gẹ́gẹ́ lòwú alátakùn ń fúyẹ́ pèrèlèwé yèyè o. dúró ń bẹ̀ ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ mú àbàmú ẹ̀mú ìmúrin tì lágbẹ̀dẹ àwàsẹ́yìn tirẹ̀ lẹ́yìn lẹ́yìn lólobé sọ ẹ dúró ń bẹ̀ àlànà fọ́ọ̀n tó gírí àlàpà ẹ dúró ń bẹ̀ àlànà fọ́ọ̀n ní ti pẹ́pẹ́yẹ ẹ dúró ń bẹ̀ ẹ lẹ́ o ẹ̀yin àlejò mi ẹ kú sẹ́ o ẹ jókòó ẹ jókòó ẹ jókòó bọ́ọ̀bẹ̀ ẹ̀yin méjèèjì ẹjọ́ jókòó bá wọ́n sálójú lọ́rọ̀ wà ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá yín sọ ọ̀yà ẹ jẹ́ ànígbàwòrán gẹ́gẹ́gẹ́ amọ́fọwọ́ ẹ̀ ńbẹ́ńbẹ́ ọ̀tàn ẹja ńlá nìwọ̀ yín gbé
ẹ gbọ́dọ̀ nígbà tẹ́ bá wá torí nǹkan wá béèyàn bá torí iṣu bòdì ọ gbọ́dọ̀ súná fún yàn jẹ ẹ sáré pé ẹ̀yin náà rí ní tilẹ̀ tọ́lọ́run o ẹ rí i pé wọ́n fọ́ọ̀kàn yín o wọ́n gba nǹkan kan nínú tí ń bẹ lọ́wọ́ yín torí àbùrọ̀ fọ́ọ̀kàn ìní kójúmọ́ ọmọ kọ́mọ́ wàá di wípé wọ́n lọ rèé ṣàyẹ̀wò rẹ̀ wọ́n wàá rí pọ́wọ́ mi lẹ́mọ́ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ n ò ní fọ́ọ̀kàn ẹ̀yin lẹ ní ẹrù yín ni nígbà bá wá dàárọ̀ tójúmọ́ bá mọ́ wọ́n sábà ń béèrè tí mo rà ń gbá yín tẹ́ ẹ fi wò pé mi lọ́yẹ̀ wá jà lólè ọ̀yà ẹ mọ̀jọ́ òtútù ẹ kò sí bí ọ̀bà tó tún kù lé o omi lẹ̀rọ àlejò ẹ mọ̀ mú ẹ káre èmi ìyá fún wọn tán ẹ má jà sí i bíbọ̀ nu bí òtó tó kù ẹ wò mí sùsù ẹ wá jà mí lólè aya ó tí ẹ kò yín ẹrù ọba yín ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ̀ èmi. ọ̀yà ẹ má jù òtútù ẹ má mú bí wọ́n bá tán ń tún gbé mi sí fún yín ẹ mú tílé ó fi mọ́ ni káre. ẹ̀yin ọ̀rẹ́ mi Adéjìmí ibi ọkà ìmọ̀ ìdá o mú tán ni àìrájẹkù oró yọ̀dá ta lẹ wá sẹ́ méjì ikú fún báyìí ta lẹ ní ọmọ àmúṣe fẹ́ mú relé ni wọ́n tiẹ̀ ti sùn lọ mo mọ̀ báyìí kọ́ lẹ fẹ́ sùn rún lọ́gbà tọwọ́ mi èké yìí ìgbà táwọn ọlọ́kọ yín bá dé ní ìsìn tí wọ́n bá ń palẹ̀ yín mọ́ wọ́n bá ń béèrè tí mo rà ń gbà yín tí wọ́n sanwó tẹ́ ẹ fi wò pé èmi ọmọ ọlọ́mọ tí wọ́n rówó gbọ́dẹ lọ́yẹ̀ wá jà lólè ẹ dákun bí wọn bá wá ní mọ́tàgbà mọ́lẹ̀ nǹkan sáwọn kinní burúkú yóò ní gbówó mi lọ gbé ẹ̀yin bàbá ńlá wa mo mọ̀ dúpẹ́ lọ́ọ́ yín o torí pé ewé ń bẹ ògùn ń bẹ béèyàn bá lè wí òsì olúwa rẹ̀ ti kú ègbé sí bí wọn bá wá nírú èyí àwọn olórí burúkú yóò sì wọnú ilé mi kẹ́ni ìmọ̀ ń fọ́ bu abẹ́ mọ́tò torí bá ọba ètò pẹ́rẹ́ o tún ti dáràn mọ́ràn rẹ̀ ọmọ tàn kí ni àkẹ́yájú ni bó ṣe mọ̀ yọ́ lọ́ọ̀kì ni tọ́mọ̀ fi tàn kí o tún dáràn mọ́ràn o tún kàn mọ́ nù àwọn wèrè wọn ti ẹ̀gbọ́n tí mo wí olóbùkú méjì olòṣì méjì orí yín ti burú ẹ̀sùn orí burúkú dàlẹ̀ èmi kò burú abẹ́ jẹun ṣé ń bá ń roka ẹ jẹ́ ká orúgbà tọwọ́ mi kéèpo àwọn ọlọ́kọ yín fẹ́ dé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bẹ́yàn bá ń tẹ̀lé ń ṣerú èyí fáwọn kinní burúkú ìgan sí ọ̀wọ́ àdáa ni wọ́n ti dá a báwọn èmi ọmọ pẹ́ mọ̀nà lé mi tẹ́lẹ̀ ní ẹ ti wá mọ̀ rè báyìí kékeré tẹ̀ rí ẹ ríran o ṣíọ. ẹ farabalẹ̀ ẹ ra àwọn bọ̀dé àti Tolú. bọ̀dé Tolú kí ló ṣe wọ́n náà ẹ jẹ́ dìde ṣé ẹ ṣe prank ni. ilé ìyá fún wọn tán náà lọ. bọ̀dé Tolú ẹ dìde kí ló ṣe wọ́n náà kí ló ṣe wọ́n bọ̀dé mo wà dáràn ní ìyá fún tán kí ni ìyá kí bọ̀dé. ẹjá jọgbọ́n ẹjọ́ ẹjá jọgbọ́n ṣé mo bá wọn lọ́bẹ̀ ni ẹjá pé ó kọ́kọ́ fi mí lẹ́jọ́ kí ló wá pè mí fún ẹjọ́ ẹ ṣé mo lè gbé wọn ẹjọ́ ẹ dìde díẹ̀ bọ̀dé. bí mo ṣe wá ń bá ọ̀rọ̀ mi lọ ẹ rí àgbẹ̀ tó lọ sóko tó yàn ẹ̀kọ́ bọ̀gbẹ́ ó ń pé nítorí àlọ́kọ o nítorí àbọ̀ ohun tá a bá fò ní ṣe ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà gbogbo wa pátápátá ńlá dìtàn ọlọ́run ọba tó ṣẹ̀dá wa nìkan òun ni ò ní tán tẹ́ ẹnikẹ́ni tó bá mọ̀ yín pé òun fẹ́ tàn ó ti máa múra sílẹ̀ pé òun ò ní tàn o ẹni tó wá mọ̀ pé òun fẹ́ tàn láyé ó gbọ́dọ̀ múra àti ní tàn o
bẹ́ẹ̀ sì ní ẹni ò lẹ́ran tán kò gbọ́dọ̀ máa bá wọn ṣeré gbétan létan. ẹ̀gbọ́n ẹ̀yin ọmọ mo sọ yìí débi mo dé yìí mo dúró náà o ṣé ẹ wá rí kí gbogbo yín ó lọ mú òun ló kù o. Ayọ̀ kí ló dé tó ti sùn. wọ́n fún wa ní assignment kan ni. assignment kí ni àmúrelé tẹ́ mọ̀ kọ́ nǹkan. bẹ́ẹ̀ni. ìwọ lọ́wọ́ adádé lórí. kí wọ́n á ní sí àmúrelé ọ̀hún dálé lórí. nípa ìtàn. ẹ má gbàgbé iṣẹ́ àmúrelé tí mo fún yín o ẹ ṣe dáadáa o ẹ ní dòkú èmi náà ò ní dòkú gbogbo wa ò ní di ohun à ń gbé dìgbàdìgbà ó dàárọ̀. ẹdẹ máa bá àrógún ọmọ ajílà lọ́ọ̀ sọ ọmọ ajífọjọ́ ògbó dára bí ègbín àti lísàbí agbòǹgbò àkàlà. sórí ọ̀pọ̀lọpọ̀ ńlẹ̀ tòní tó mọ̀ yìí wọ́n mọ̀ páwọn sọ̀tàn àròsọ wọn sọ dìtàn kò wá ní lórí kò ní nídìí ẹlòmíín bá ti sọ ìtàn fún ọ báyìí bí ìgbà tí ń fẹ́ràn jẹ̀kọ́ ni tí ó dùn yùngbàyùngbà ìwọ náà gbà tí náà rí ó sì máa dùn pé ìtàn lélẹ̀ bọ́ bá wádìí ẹ̀ wò bí wọ́n bá ti sọ̀tàn gẹ́lẹ́ ẹ̀ ní orí mo láǹfààní láti jókòó tí mọ́gà jẹ́ àgbọ̀nràn. gbogbo wa ṣe mọ̀ wípé ìtàn pọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ìtàn alẹ́ Ẹdẹ gangan bó ṣe bẹ̀rẹ̀ títí tí ó fi di òní la fẹ́ rọra mú ẹnu bá díẹ̀ níbẹ̀. Ẹdẹ ó jẹ́ ìlú tó ti bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ nígbà tí Aláàfin tó kírètì Ọ̀yọ́ nígbà tó gbéra kúrò ní Ifẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Ọ̀rànmíyàn tó jẹ́ ọmọ ọba ní Ilé Ifẹ̀ ló dá Ọ̀yọ́ sílẹ̀ àwọn bàbá wa wà nú àwọn tí wọ́n jọjọ bẹ̀rẹ̀ Ọ̀yọ́ yẹn nígbà tí wọ́n ń pẹ́ tí ilẹ̀ wọ́n ń fẹ̀ wọ́n á rí i pé gbogbo àdúgbò bíi tó jẹ́ ilẹ̀ Aláàfin oríṣiríṣi àwọn àṣàwọ̀ wọn á ń wọ ọbẹ̀ àwọn onífàyàwọ́ wọ́n ń dáwọn èèyàn lọ́nà láti Ọ̀yọ́ ńgbà náà ọ̀nà wá láti Ọ̀yọ́ tó lọ jáde sí gbogbo ọ̀nà Ìjẹ̀bú nǹkankan ọ̀nà Ẹdẹ́bì lọ́gbà lọ wọ́n dá àwọn tí wọ́n bá ti Ọ̀yọ́ tí wọ́n lọ ná ọjà ní Àpòmù ńbẹ̀ lọ́jà wà tí wọ́n bá ti ń bọ̀ wọ́n máa dá wọn lọ́nà wọ́n máa gbowó ọwọ́ wọn wọ́n máa ṣègbà ní Aláàfin wá rí wípé àwọn àṣàwọ̀ tó ti wà ń bí ọ wá wò pé àwọn wo ló jẹ́ jagunjagun tí ó jẹ́ ògbójú tí àwọn lè lò tí ó lè kápá àwọn onífàyàwọ́ yìí wọ́n pe àwọn kan ní àwọn Ìjẹ̀ṣà Rárá nígbà náà àwọn yẹn máa ń dáwọn èèyàn lọ́nà wọ́n gbowó ọwọ́ wọn wọ́n dá àwọn obìnrin lọ́nà wọ́n bá wọn ṣèṣekúṣe. àwọn tí wọ́n dá ọ̀nà yẹn tí wọ́n dá àwọn oníṣòwò lọ́nà àwọn onísùmọ̀mí. sọ gbọ́. àwọn onísùmọ̀mí ni àwọn ni wọ́n ń pè fún àyàwọ́ ní ìsìn tó ṣe pé wọ́n lè da gọ̀bójú tí wọ́n lọ dá àwọn èèyàn lọ́nà kí wọ́n má bàa dá wọn mọ̀ láti gba owó ọwọ́ wọn. Aláàfin fi wá gbé ẹni tó jẹ́ ọ̀kan nú àwọn ẹ̀ṣọ́ rẹ̀ tọ́jú lórí wọn wọ́n pe bàbá yẹn ní Àgbàlé ni wọ́n wá gbé dìde wípé kó wá sí ibí ìkíní bí ó ṣe lé gbogbo àwọn onísùmọ̀mí yẹn lọ tí ó ṣe pé àwọn tí ń bá ń lọ tí wọ́n bá ń bọ̀ ọkàn wọn ò balẹ̀ kò ní sí pé wọ́n dá wọn lọ́nà wọn ó sì gbàṣàwọ̀ wọn bí bàbá Àgbàlé yẹn sì gbéra wá sí ibí yìí nù ibi ńgbà náà ìlú tuntun eléyìí ò tí ì bẹ̀rẹ̀ ńgbà yẹn ibi táwọn wí ń bẹ ní ọ̀nà tó gba Ọ̀yọ́ ọ̀nà yẹn jáde wá sí oríta Awó ó gbà lọ sí Ìbàdàn ìdè tí wọ́n wá dé
bàbá wa rí i pé igi kan wà ńbẹ̀ tó jẹ́ igi tó ní bòjì dáadáa abẹ́ igi ni wá dúró sí ni wá pàgọ́ sí ìgbà yẹn ọkàn àwọn èèyàn wa ń balẹ̀ nígbà tí ò sí pé wọ́n ń dá wọn lọ́nà wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo. látìgbà náà wọ́n sì ṣe títí nígbà àfàyàbalẹ̀ ti wá wà gbogbo àwọn tó wá wà ládùúgbò wọ́n wá ń jáde láti wá dúró tiẹ̀ láti wá ààbò wá sí ibi tí bàbá yẹn dúró sí. Igi tí bàbá yìí dúró sí abẹ́ rẹ̀ wọ́n ń pe igi yẹn ní igi ẹ̀dẹ̀. Igi ẹ̀dẹ̀ yìí ibẹ̀ ni wọ́n ti yọ okùn ẹ̀dẹ̀ jáde. Nígbà tí wọ́n pe bàbá tí ń bẹ lábẹ́ igi ẹ̀dẹ̀ ìgbà tí ń bẹ níbẹ̀ ni wọ́n ti mú okùn ẹ̀dẹ̀ jáde. Wow, so interesting. Ṣé pé ìtàn rí ò ní ilẹ̀ Yorùbá? Àdé yìí ìtàn wá sí rí ẹ̀rọ náà bá nígbà tá a dáyé ìtàn àṣà ìṣe gbogbo yìí la gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ la fi ń bẹ ẹ̀yin tẹ́ wà nílùú òkèèrè lẹ́yìn odi ẹ dákun ẹ má sọ àṣà nù. ọ̀pọ̀ tán bàbá mọ́nímọ́ní wọ́n lẹ́ni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ṣe rí fẹ́rẹ̀ fẹ́rẹ̀ yẹn ẹjọ́ ọmọ níwọ̀n ẹ dínkù ẹ padà sórí igun bí tá a ti bí yín. òfin wà àṣà wà ìṣe wà nítẹ̀yìn ọ̀kàkún yìí àwọn ẹ̀yà mi kàkún púpọ̀ kò síwèé tí wọ́n lè kà láyé èdè abínibí òun ó tẹ́ wọn lọ́rùn púpọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tó tiẹ̀ wá burú jù ní wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ kí wọ́n mọ̀ pé ilẹ̀ káàrọ̀ àjèrè láti bí yín ní ètò ìjẹ́kẹ́ máa fi yán gan pé ibi tá a bí ní sírè tí wọ́n bá béèrè lọ́wọ́ yín èdè fẹ́rẹ̀fẹ́tẹ̀ yín ẹ dákun ẹ jẹ́ àjọ gbé lárugẹ èyí tán àwọn tí wọ́n bí a tí wọ́n fi lé àwọn lọ́wọ́ rẹ̀ la fi ń dẹ̀yìn lọ́wọ́ yìí èwo lẹ́yìn ò fi lé ọmọ lọ́wọ́ òfin wà àṣà wà ìṣe wà sọ ń gbọ́ mi gbogbo ẹ̀ ló wà tá a bá sọ pé èèwọ̀ ńlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ náà kì í wọ̀ èèwọ̀ mọ́tótó wà èèwọ̀ afínjú ní mọ́tótó nínú èèwọ̀ ńgbà míì la sọ pé ọmọ ò gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà èèwọ̀ ni ṣùgbọ́n èèwọ̀ kọ́ kì í ṣe dandan gbọ̀n a fi ń kìlọ̀ fúnra ẹ̀ níní ṣùgbọ́n tá a bá wá pèlè èèwọ̀ ẹ̀ ní máa sá fún àbí wọ́n gbọ́ pé wọ́n jókòó lẹ́nu ọ̀nà torí nǹkan míì kọ́ ẹ̀ tó jókòó lẹ́nu ọ̀nà tí wọ́n ń gbé nǹkan gbóná bọ̀ sí òde ìdájọ́ ẹ̀ tó jókòó lẹ́nu ọ̀nà ìdí inú tá a gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà a gbọ́dọ̀ jókòó lórí odó sọmọ pé odó náà la fi ń gúnyán èèyàn sì lè so bẹ́ẹ̀ oríṣiríṣi ni torí náà mo rọ̀ yín ẹ má fàṣà ṣeré ẹ mú àṣà lásà tá a bá jí láàárọ̀ káàkiri ẹni àbí ìwọ tó jóbìnrin kúnlẹ̀ kí òbí rẹ̀ ẹ má jọkùnrin kó dọ̀bálẹ̀ kó kí òbí rẹ̀ kí ọmọ àkè oríkì ìdílé tí mo máa kọ pé ìtàdógún ọmọ ajíbọ̀sìn ńlẹ́ ọmọ àrẹ ọ̀sẹ̀ jẹ ọmọ atẹ́wọ́ gboyè ọmọ àbúrò gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ́wá bàbá mi fi gboyè lówù bẹ́ẹ̀ kí oríkì òun nínú tiẹ̀ náà dún mo ṣe ń kí ọ ní ìṣesórí bọ́ọ̀n rẹ̀ rìn bá ní torí náà ẹjọ́ ọmọ yẹn lára tẹ bára gbàlagbà ẹ dọ̀bálẹ̀ ara àṣà àti ṣe wà ní ọlọ́jọ́ dáa fún mi ọ sì sórí rẹ̀ gbogbo tí mo sọ ń sóòfin sọ́kàn mo lè jẹ́ ó sì pè tọkọ ìta ìwọ́ tó ní. ìtàn ti Lísàbí. Lísàbí agbóngbò àkàlà mọdé yìí ibi àbá bímọ kírin èyí tí mo kọ gbé fún ẹ̀kọ́ yanjú ẹ̀ náà ọtí ọ̀tán àlejò ọlọ àwọn ńgbà tẹ́mi ọba tí ì bọ̀ lára mi gbogbo tó bá fẹ́ náà ní màá sọ fún ọ já fi hàn pamọ́ ìdíjọ́ mi eléyìí ń bọ́dọ̀ mọ̀dé èyí ń wọ gan bí àsámẹ́ǹtì tẹ́ ń fọ ètò ní ẹ̀fọ́ yìí èmi náà béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ lọ́la ìdánwò lèmi náà ṣe fún ọ ọba sì mọ ìjọ jẹun àárọ̀ mo ti jẹun kárí yóò dáa fún ẹ dàgbà. mo ní òfin lásán lẹ̀ mo ní òfin lásán lẹ̀ mo ní òfin lásán lẹ̀ sọ̀gbọ́n mi iná ìṣẹ̀lẹ̀ṣẹ̀ mo ní òfin lásán lẹ̀. ìyá ni ó jọ ọmọ tí ò bá fẹ́ gbọ́ ọmọ tí ò gbọ́ ẹ̀kọ́ láti ta ìyá ni ó jọ ọmọ tí ò bá fẹ́ gbọ́ ìyá ni ó jọ ọmọ tí ò bá fẹ́ gbọ́ ọmọ
mi. Tí o bá. Kò yẹ kó jẹ́ ẹ̀yà Yorùbá oní òmò bára wọn jà. Ẹ dákun, kí ló dé tá a sinmi tẹ̀m̀bẹ̀lẹ̀kún gan? Àjàkọ́ akátá àti ìwà ìwọ́jú mi èmi ò jọ tá ń bá kiri. Ẹ wò ó, a pera wa ní ẹbí Táyésè. À ń kọ́ra wa nípa àṣà tòun ìṣe, a tún wá ń bára wa jà. Ẹ dákun, bára tábá wá wá sáàrin wa kí wá la wá fẹ́ ṣe. Irú èèyàn wo ni kó pè wá? Bẹ́ẹ̀ sì ni o, ẹ mọ̀ pé ẹni bá dini lórí mú tó sọ yí pé ẹni ọ̀hún tóun dì lórí mú kò níbi rè, kó náà má gbàgbé pé òun náà tóun dìyàn lórí mú òun gùn níbi kankan tóun lọ. Ẹ má bínú olùkọ́ wa. Ọ̀rọ̀ má bínú kọ́ lélẹ́yìí. Ṣé ẹ̀yin ò mọ̀ yí pé ọkùnrin tó bá ti ń gbọ́wọ́ sókè láti fi na obìnrin ó dàbí ẹni tó ṣègbọ̀nsẹ̀ tán tó wá mú ewé òwú tó já tó fi nù yí. Ṣé rí irú wọn ojú aṣọ ni máa ń pọ́n wọn bó bá dọjọ́ alẹ́. Torí pé àwọn obìnrin tẹ̀ ń wò yìí a wí pé egun tí wọ́n yọ ní ìhà wa ni. Ẹ wá dákun, kí gangan lẹ rò pé obìnrin lè ṣe tó lè pé? Ẹ̀yin obìnrin náà tó jẹ́ yí pé pamí ń kú ní ẹ máa fi àbá kékeré gbá ńlá ni. Ìwà fojúdi náà ni ní gbogbo ìgbà. Ẹ̀yin náà lọ tí ọwọ́ ọmọ yín bọ̀ sọ. Ẹ wò ó, mo tún sọ èyí mo dúró náà o. Òun náà ní fi wá ṣe ìdájọ́ mi. Ìwọ akọ sọ fún àbò pé kó má bínú fún ìwà pé o gbé ọwọ́ rẹ sókè o fi na obìnrin. Ìwọ abo náà sọ fún akọ pé kó má bínú fún ìwà àfojúdi tí wọn náà gù sí ọkùnrin. Ó yá, ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ṣe bẹ́ẹ̀ mọ́. Ìwọ náà má bínú ìwà àfojúdi tí mo gù sí ọkùnrin. Ṣé ẹ rí pé a ti táyé ṣe báyìí? Ayé ò sì ní torí wa bàjẹ́. Àṣẹ. Ẹ wá jẹ́ ń lọ sọ́dọ̀ àwọn ọ̀fàkùn ọ̀rọ̀ àti ọ̀làjú lẹ̀kọ́rọ̀ ó bàjẹ́ tòun ọ̀rọ̀ tí ìdébi ọ̀rọ̀ ń rè o ní ò jẹ́ ń bá wọn dá sí ìyún ẹ̀yìn. Ṣé ẹ rí ọmọ ìyá kan náà òun lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta torí pé bí ọ̀rọ̀ ń bá délẹ̀ tán Elédùmarè yóò pín fólúkálùkù yín gẹ́gẹ́ bí ìpín tó tọ́ sí yín ni. Bẹ́ẹ̀ bá rí èèyàn tó ń jà ẹ là wọ́n torí pé ìbùkún ni fún olùlàjà. Ẹ má ṣe bẹ́ẹ̀ máa wò, ẹ má ṣe bẹ́ẹ̀ máa wò. Ṣé ẹ wá rí ara tí yín lẹ́yìn ṣẹ̀, ẹ̀yin náà ẹ bẹ̀ ara yín pé kí ara yín ó má bínú. Ẹbí Táyésè ẹ lọ jó, ẹ lọ jó. Ẹbí Táyésè ẹbí Táyésè. Tó bá dalẹ̀ èmi ò lọ. Lúbúlúbú ta ni ọlọ́jà tó bá dalẹ̀ èmi ò lọ. Owó bá ń ráyọ ló kàn bọ̀ tó bá ń lọ èmi ò lọ mọ́. Kí ló wá dé? Kò sí nǹkan kan. Kí ló dé sẹ́? Kò sí nǹkan kan. Kí ló dé sẹ́? Kò sí nǹkan kan. Ó dà jó o bú mọ́. Mo bú mọ́. Jó o bú mọ́. Mo bú mọ́. Kí ló ń jẹ́ mọ́? Mọ́ládé. Kí ló ń jẹ́ mọ́? Mọ́ládé. Kí ló ń jáde? Adésípò. Kí ló ń jáde? Adésípò. Kí ló ń jẹ́ pò? Ipò sẹ́rẹ́. Kí ló ń jẹ́ pò? Ipò sẹ́rẹ́. Kí ló ń jẹ́ sẹ́rẹ́? Sẹ́rẹ́ ọmọyọ. Kí ló ń jẹ́ sẹ́rẹ́? Sẹ́rẹ́ ọmọyọ. Kí ló ń jẹ́ ọmọyọ? Ọmọyọ àkókò. Kí ló ń jẹ́ ọmọyọ? Ọmọyọ àkókò. Kí ló ń jẹ́ àkókò? Àkókò òrìṣà. Kí ló ń jẹ́ àkókò? Àkókò òrìṣà. Kí ló ń jẹ́ òrìṣà? Òrìṣà àlàyé. Kí ló ń jẹ́ òrìṣà? Òrìṣà àlàyé. Kí ló ń jẹ́ àlàyé? Àlàyé ọlọ́run. Kí ló ń jẹ́ àlàyé? Àlàyé ọlọ́run. Kí ló ń jẹ́ ọlọ́run? Ọlọ́run èkòló. Kí ló ń jẹ́ ọlọ́run? Ọlọ́run èkòló. Kí ló ń jẹ́ èkòló? Èkòló àdìbà. Kí ló ń jẹ́ èkòló? Èkòló àdìbà. Kí ló
àjúbà. Àjúbà rẹ̀rẹ̀. Kí ló ń jẹ́ àjúbà? Àjúbà rẹ̀rẹ̀. Kí ló ń jẹ́ rẹ̀rẹ̀? Rẹ̀rẹ̀ mògún. Kí ló ń jẹ́ rẹ̀rẹ̀? Rẹ̀rẹ̀ mògún. Kí ló ń jẹ́ ògún o? Ògún onírè. Kí ló ń jẹ́ ògún? Ògún onírè. Kí ló ń jẹ́ onírè? Onírè àfọ̀n. Kí ló ń jẹ́ onírè? Onírè àfọ̀n. Kí ló ń jẹ́ onírè? Onírè àfọ̀n. Kí ló ń jẹ́ àfọ̀n? Àfọ̀n ìyẹ́. Kí ló ń jẹ́ àfọ̀n? Àfọ̀n ìyẹ́. Kí ló ń jẹ́ ìyẹ́? Ìyẹ́ òkè. Kí ló ń jẹ́ ìyẹ́? Ìyẹ́ òkè. Kí ló ń jẹ́ òkè? Òkè ilẹ̀. Kí ló ń jẹ́ òkè? Òkè ilẹ̀. Kí ló ń jẹ́ ilẹ̀? Ilẹ̀ òwú. Kí ló ń jẹ́ òwú o? Òwú aṣọ. Kí ló ń jẹ́ òwú o? Òwú aṣọ. Kí ló ń jẹ́ aṣọ? Aṣọ mòró ìgìlòró. Aṣọ mo wọ̀ yí igi lẹ́wọ̀ yẹn. Aṣọ mòró ìgìlòró. Aṣọ mo wọ̀ yí igi lẹ́wọ̀ yẹn. Aṣọ mòró ìgìlòró. Aṣọ mo wọ̀ yí igi lẹ́wọ̀ yẹn. Aṣọ mòró ìgìlòró. Ẹ fún kí ìṣẹ́jú láti wọ́. Yóò dà fún ọ. But for you guys, I don't think I belong to this society. Kíni? Kíni wí? Wò, torí pé o rẹwà àti wípé o tún wá wá ndìlé ọlá. Olójà mọ̀ bọ́ ọ̀sọ̀ rẹ̀. Kí ni gbogbo èdè olórí ibú tó ń sọ tá àgbọ̀n kankan bẹ̀? Tó. Wò, tó bá ti mọ̀ pé o ò ní pààrọ̀ èdè rẹ sí tiwantiwa tá à ń sọ ń bí. Bóyá kò mọ̀ bá wa sọ̀rọ̀ mọ́. Tí ẹ dúró náà. Níbo ti wà láàrin wa iná ọjọ́ ti pẹ́. Kí ló wá dé tá à ń yí ọ̀sọ́ tó ń yí wa sósì gan? Àwọn òbí wa náà kúkú rẹ̀ wọ́n gbédè yìí. Kì í ṣe pé wọn ò gbọ́. Àmọ́rọ̀ rẹ̀ ò lè dùn mí o. Nígbò jẹ́ pé àwọn tí ń dàlú ìrú náà. Èdè yìí náà fi ń yàn wá jẹ náà fi ń jà wá lólè. Tó sì jẹ́ pé tán bá tún fẹ́ wọlé náà. Bíbélì àbí Kùránì wọn ò gbé dání tí wọ́n fi máa búra. Bàbá wa dá wọn lójú. Kí wọ́n já máa lo sànpọ̀nà tàbọ̀gùn kán máa fi búra fún wa. Ó dẹ̀rọ̀ o. Kán máa fi búra fún wa ọ̀jàre. Ló dé gan. I understand, but lúbúlúbú, I can't relate with it. Dákun, sán gbé ọ ṣépè ni. Ṣé tí ń yọ ọ lẹ́nu ni? Sọ̀rọ̀ ògbọ́n tá à ń sọ látàárọ̀ yìí. Torí àti ìparí nǹkan, ó tún ti ń sọ mí. A tún wá wí tán. Òǹdà kan lúbúlúbú. Sédè wa náà ní lúbúlúbú. Lúbúlúbú kọ́. Ojú ọlọ ni òpònú láì ní làákàyè. Tí ẹ dúró náà olórí ẹbí ló lè máa lọ́wọ́ yẹpẹrẹ fún ọ tó lè máa ní pé ẹgbà kan kò ṣeé lò fọmọ ẹgbà abẹ̀rù kan kò ṣeé lò fọmọ èké kan kì í ṣerú ọ̀dọ̀ tiwa o. Àwọn ò gbé ọwọ́ yàrá kàwé ni o tá a bu ọ́n gidi tá a jí ọ́n yà. Kí ló dé gan? Ẹ fẹ́ ná mi. A jọ ń yà o. Gidi bàbá ti gbọ́n náà bọ̀ a jọ ń yà ni. Okay, I'll try. Wo? Tẹ́ ẹ bá ti parí gbogbo orí ibú tẹ̀ ṣe ń bí torí kò yé mi ó dà pé etí ẹ ti lọ kò fẹ́ gbọ́n tá à ń sọ látàárọ̀. Wo tẹ́ bá ti jọ sòsì àti ránu yín tán kó o bá mi ó dàárọ̀. You are my friend now. You should be able to teach me and I'll learn. Ẹ gbà mí sẹ́rí pé ó ti bọ́ fọmọ yìí ó ti bọ́ o gbọ́nà etí rẹ̀ máa di ni ó dàbí ẹni pé àìdá sọ fún ọ ìní òjè kọ́pọ̀lọ́ rẹ̀ wọ́n nà. Èmi ò bọ̀ sọ fún lórí ẹbí ò kàn dá sọ fún ọ bóyá tán bá dá fún ọ ọpọlọ rẹ tó lọ́hùn yóò lè nà ó lè mọ tó ń ṣe kí ló dé gan-an mo sá dákun já lọ dámi ló ń jàre kí ló dé gan. Ìbọ̀wọ̀ fágbá ní ẹ̀kúnrẹ́rẹ́ ará àṣà wa ní Yorùbá ló dé. Kọ́kùnrin dọ̀bálẹ̀ kóbìnrin kúnlẹ̀ ṣé wà nílẹ̀ Yorùbá. Sister mi. Ṣé o pé ó yẹ kí n tender apology fún yín? Yes. Because mo eventually lọ sí page school Tayese and I read about them. Mo realize pé nǹkan tẹ́ sọ fún mi nípa wọn, wọ́n actually jù bẹ́ẹ̀ lọ. Ó farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ náà. Because when I read their aims and objectives, mo realize pé wọ́n gbé àṣà àti ṣe wa lárugẹ ni wọ́n dẹ̀ fẹ́ kí àwa èwe òde òní ká mọ̀ nípa àṣà àti ṣe wa. Ìgbà tí mo rí gbogbo nǹkan ribiribi tí wọ́n ń ṣe fún àṣà àti ṣe wa orí mi wú and I would like to be a part of it. Inú mi dùn púpọ̀ pé mo ti ẹ̀bẹ̀ sọ ó dẹ̀ wò pé òkè chicken lọ search fún wọn chicken lọ check fúnra mi bóyá nǹkan tó ń sọ ẹ̀ òótọ́ wà ń bẹ àbẹ̀rẹ̀ wà ń bẹ. I really appreciate that. Thank you. Ṣé o náà tó ara ẹ báyìí sí pé òótọ́ ni nǹkan tí mò ń sọ and
mo dẹ̀ lérò pé wọ́n gbà tó ti mọ̀ ń pa wọ́n sìn ìwọ gan á wá fi ara àtọkàn wá fi bá wọn lọ. Okay, for example now lára pé wọ́n ń dá sí àṣà àti ìṣe ilé wa ọdún Ṣàngó tá a ṣe kọjá ẹ̀ àwọn náà ní part tó kó lórí ẹ̀. Yeah. So bẹ́yẹn nǹkan tí mo wà after náà ni kí àṣà àti ìṣe wa kó má parun. Ṣé rí kí àṣà àti ìṣe wa kó má parun yẹn gan ọwọ́ gbogbo wa ló jọ wà. Ṣé rí mo máa suggest pé kẹ́ bá olórí àgbà sọ̀rọ̀ àti kábíyèsí kí gbogbo wa alliance pẹ̀lú àwọn táyé ṣe. Tẹ́ bá fẹ́ kí èmi ṣagbátẹrù ẹ̀ as a youth mo wà fún yín o so that a lè support wọn because bẹ́yìn náà ṣe sọ àwa ọmọdé ayé òde òní a mọ àṣà àti ṣe wa ẹ mọ̀ in fact mo náà rẹ kan gọ̀ǹbọ̀ báyìí ló wà lójú ẹ̀ Ifẹ̀ lórúkọ ẹ̀ the other time tí mo bí pé àwọn wo ló ń kọ gọ̀ǹbọ̀ kò mọ̀ kò tiẹ̀ mọ̀ lé gan ẹ ṣàmùkọ̀ kọlà in fact ó ti ń wá bó ṣe máa parẹ́ bẹ́ẹ̀ ni so gbogbo àwọn kinní yẹn ṣe mọ̀ ká lè mọ̀ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wa náà káwọn náà lè mọ àṣà àti ṣe then ká tún lè ranra wa lọ́wọ́ láti fi lè kọ́ àwọn àrọ́mọdọ́mọ wa so ẹ bá olórí àgbà àti kábíyèsí kẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀. ìyẹn ń ṣe problem. Gbogbo wa la mọ̀ pé Ẹdẹ ìlú àṣà ni. Bẹ́ẹ̀ni. So kábíyèsí náà inú wọn á dùn àti olórí àgbà láti pawọ́pọ̀ kájọ gbé àṣà àti Tayese lárugẹ. Thank God pé ìwọ náà ti rí iṣẹ́ ribiribi tí Tayese ń ṣe àti ẹ̀kọ́ àṣà tó ń kọ́ àwọn ọmọ wa. So ní ti kábíyèsí olórí àgbà a máa jọjọ kò sọ. And thank God gan kò tún ṣe Nàìjíríà nìkan náà wà wọ́n tún wà ní London gan. Really? Yes. Ẹ sọ fún mi. Wọ́n tún wà níbẹ̀ yẹn tó bọ̀ don't worry mo máa fún ẹ ní nọ́mbà ọ̀rẹ́ mi tó wà níbẹ̀ tó jẹ́ aṣojú wọn ní UK so kẹ́ẹ̀dì jọjọ bẹ́ẹ̀ ni so that nǹkan tẹ́ bá sọ ẹ kàn máa fáwọn alábọ̀ gbèsè tàbá máa gbé lórí ẹ̀. lọ́jọ́ ọjọ́ sí ọmọdé kì í gbójú sókè wá gbà ṣùgbọ́n lóde òní irọ́ ni. sọ́mọ ẹni bá sọ̀rọ̀ olórí ẹbí ní bá sọ̀rọ̀ kí ló ń ṣe é báyìí ọmọ ẹgbẹ́ ọmọ rẹ̀ a ní kó bá gbé lọ bì kan ó wá nítorí pé ó ní kó páàkì òun fẹ́ ra nǹkan ó wá bínú sọ yẹ kó rí bẹ́ẹ̀. farabalẹ̀ tó bá ti ẹsẹ̀ lẹ́sẹ̀ kan ṣé bó pè mí ọ̀fẹ́ jọ sùn ni. lẹ́nu rẹ ẹnu ìyálà ìyá rẹ ọgbà tó sọ sí mi ẹnu ìyá rẹ kò gbà torí mi ò ní bú bàbá rẹ bàbá kọ́ ọlọ́gbọ́n ìwọ ló ní láàkàyè bóyá fún ìyá rẹ lọ́wọ́ ajájẹ ni kò yé mi. mo ń bọ́ sọ̀rọ̀ òní kí la sọ lọ kí la sọ bọ̀ ní ìsìn. kémi ò kú sí dànù yóò bá pọ̀ rí yàrá ìyá rẹ̀ fún tó yàrá ìyá ẹ̀ yóò bá. màmá fún wọn tán. ọlọ́run lọ́ba tí fúnni tí gbẹ̀jẹ̀ o. ó fún wọn tán jà. ọlọ́run mọ̀ lọ́ba tí fúnni tí. fún wọn tán jàre. ta ló mọ̀. ó fún wọn tán jọjọjọ. ó fún wọn tán jọjọjọ. mọ́mí jí o. ó fún wọn tán jọjọjọ. ẹ kú sí olúwa. ó fún wọn tán kọ̀kù síbì kan. ọlọ́run mọ̀ sagbára dọ̀tun. bọ ẹsẹ̀ mi o. Kí mo ṣe. mo fi ọlọ́run tó dá ayé àtọ̀run búra tó bá ní ẹ̀yin lẹ máa gba àbọ̀dé tẹ́ ẹ gbà yìí máa jiyàn pé rọ́ni. Abọ́dé. tó bá dẹ̀ sọ pé omi ló máa ṣe ẹja jiná á jiyàn. àmọ́ jiyàn yìí omi ní ọ̀sẹ̀ ẹja jiná o. ẹsẹ̀ mi gan ẹsẹ̀ ẹlẹ́dàá mi kì í wá ṣèmi nìkan lẹ́sẹ̀ ẹ tún ṣe àwọn ogun ọ̀run náà. kí ló dé tó yẹ pé ẹ̀yin ni ẹ̀ ń gbá àbọ̀dé gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ jẹ́ ta dẹ̀ rí yín tínú wa ń dùn ta dẹ̀ pọ́n yín lé kí ló dé tẹ̀ ń gbá àbọ̀dé fún wa lónìí. mo dẹ̀ gbọ́ pé àbọ̀dé yìí tẹ̀ ń jẹ yìí ẹ̀yin gangan ó lẹ̀ ń ṣàyà gbangba síwájú tẹ̀lé ń jẹ àbọ̀dé yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ jẹ́ bọ̀ mi ò tí ì fẹ́ bínú sí yín. gbàbọ̀dé ta ló fún mi lábọ̀dé ń bọ̀ àbọ̀dé tẹ wá gbàjẹ yẹn ó kóòdì fún àwọn ọmọ ẹ̀ fún yín kì í ṣe bùrẹ́ lẹ jẹ àbọ̀dé lẹ jẹ. kí ló dé gan-an èwo ń tẹ pé
èmi ò ní jábọ̀dé èmi ọmọ tó ń pè lábọ̀dé wọn. ìtì bẹ̀rẹ̀ pé tí má bẹ̀rẹ̀ pé fún yín ẹ̀yin gan ní láìkí ẹ o àjọ wojú ara wa bọ̀ mí ìgbéjà wa mọ́ kọ́ fẹ́ wá bá yín sọ́tún bínúbínú. ó ti yé mi ó ti padà yé mi bó bá jájà gan ló gbé wọ ọba mi ńlé. ẹ̀kẹ́ tó wá dúró èmi ò ní sọ pé wọn bá ń jà kọ́ mọ́ bá mi ńlé o bó bá jẹ́ tìjà ló gbé wá èmi gan ọ̀sá. àwọn ọmọ tó ń kó aṣọ sí lẹ́rùn bí ẹni kó aṣọ sẹ́gẹ̀ lọ́rùn tí wọ́n láwọn àwọn kan ṣe táyé ṣe kí lẹ mọ̀ ń pa ẹ̀ àbẹ́fẹ́ sọ pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ni. àwọn ọmọ Táyésè ló ń sọ àwọn ọmọléèwé Táyésè ló ń sọ̀rọ̀ wọn ẹni tí ọmọ rẹ àwọn ọmọ èèyàn ọmọ rí nǹkan kan tètè lọ mọ́mọ́ rẹ wá àwọn ọmọ tí ò ní pẹ́ sóríire tí wọ́n graduate láìpẹ́. wọ́n graduate mo fi Ọlọ́run ìpè mi búra wọ́n graduate sínú ilé ìyá àti bàbá wọn ni kí lè bá mi sọ iná mo ń kọ́ ẹ̀ ń parẹ́ ṣé landress jù mí lọ ni ṣé landress jù mí lọ ni wọ́n fún àwọn ọmọ ọlọ́mọ ṣe kọ́tìsì lágbègbè táwa yìí ẹ̀ẹ́dẹ̀ dá sí àdéhùn yìí bí àgbà ẹ̀ẹ́dẹ̀ káwọ́ lẹ́rán ẹ̀ ń wò kí ló dé ganan ẹ̀ lọ́nà fún yín tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ fẹ́ gbàbọ̀dẹ̀ fún community táwa yìí. ṣé àwọn ọmọ ọlọ́mọ ló ń pè ní wọ́n ń ṣe kọ́tìsì. bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ gbà mí o ṣé o ti gba nǹkan mi ìmẹ̀ jésù rẹ ìbáyìí. màmá màá láì fi yín o mo sọ pé mi ìfẹ́ bá yé jà tẹ́lẹ̀. èmi gbọ́ kúrú wọn sì bọ̀ ọ̀dọ́gba. tẹ́ bá kúrú ẹ bá bá mi dọ́gba ṣẹ́wà mẹ́gbàtọ̀ lọ́rùn pè mí ni. ṣé wọn. ṣẹ́wà mẹ́gbàtọ̀ lọ́rùn ṣẹ́ jù mí lọ ni. ẹ gbà mí o èmi rẹ lẹgbẹ bóyá o sì jù mí lọ èmi ọmọ. ó jù mí lọ ọmọ kan lọ ẹ fún ẹni. mo wulẹ̀ ló mọ́ mo yọ̀ǹda ẹ fún ọ. fún wọn táwọn ò jù mí lọ ọmọ kan lọ ẹ fún ẹni. àní mo ní ọmọ kan lọ ẹ fún mi mọ́ tí bá bí wọn nursery school máa bírú àwọn ọmọ tó bí mẹ́jọ mẹ́jọ dànù. bẹ́ẹ̀ ni agbántara èmi gan ti rí bẹ́ẹ̀. àwọn ọmọ ẹ ju àwọn ọmọ mi lọ torí ẹ ni mo ṣe ń pọ́n ẹ lé. mo wulẹ̀ pọ́n mi lé mọ́ sọ fẹ́ gbọ́ sórí lórí ọ̀rọ̀ àwọn ọmọ Táyésè tó ń sọ òun mo wulẹ̀ yọra rẹ lẹ́nu kò sí nǹkan kan wọ́n mọ ojú rẹ báyìí ni wọ́n ti ṣoríire sí ò sí nǹkan míì bẹ́ẹ̀ fún ọ wọ́n mọ́kànyìn síbi táyé kọjú sí o àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá wa ara yín tá à ń sọ náà ni ara yín tá à ń wí rèé tẹ́ ẹ̀ mọ àṣà àti ìṣe wá sí nǹkan kan tẹ́ ń gbẹ̀tà tẹ́ ń kó dànù bíi bàbá. wọ́n kó dànù ẹ̀bá gbàlagbà nìyí ẹ̀bẹ́ yìí lẹ yíwọ́ ẹ̀sìn gbó ebi tẹ yíwọ́ sí mọ́nà àbá ń bẹ̀. Mẹ́mi. ẹ̀bẹ́ yìí lẹ dojú ẹ̀rù. èmi lójú kí ni. ẹ̀yin lẹ dojú ẹ̀rù náà ẹ̀bẹ́ yìí lẹ bá ń bẹ̀. èmi tó jẹ́ pé àṣà àti ìṣẹ̀lẹ̀ wa ló jẹ èmi lógún. kí ló jẹ yín lógún bẹ́ẹ̀ history mélòó lẹ mọ̀ nú ayé. ṣé ìpè tó jẹ́ irú ìpè tán ni ọmọ rẹ̀ ṣe nìyí ó ti padà yé mi ó ti yé mi ó dáa o àwọn ọmọ èyí ó ṣoríire o wọ́n sì graduate láìpẹ́ ẹni bá wá ní wọn ò ní ṣoríire wọ́n ṣe lẹ́yìn rẹ̀. ẹ má fi ọ̀fọ̀ bá mi ṣeré ẹ má fi ọ̀fọ̀ bá mi drag ẹ má fi ọ̀fọ̀ bá mi drag máa wọnú yín máa gbé yín ṣe pé. sẹ́ńgbà tí wọ́n débi tó mú èpè lódindi ràgbàdù tó ń ṣe ẹnìkan bá rojọ́ ń gbà náà. ẹ̀yin kọ́ lọ́lọ́run tó pè mí ẹ̀ lè bá mi rojọ́ kí lè bá mi rojọ́ fún ẹ̀yin kọ́ lọ́lọ́run tó pè mí I was a mathematics teacher for 53 years. mo kọ́ history mo dẹ̀ mọ history ẹ̀ mọ history tó mi bẹ́ẹ̀ ṣe wà. bẹ́ẹ̀ ni ọdún tàn ń ọmọ. ẹ mọ history tó mi bẹ́ẹ̀ ṣe wà. alẹ́ mi ọmọ mo ti gbọ́ ọmọ mọ̀ pé wọn ọmọ tán ìwọ lọ ọmọ tán. mo dẹ̀ ibo làwọn pípù yẹn wà náà ibo làwọn pípù yẹn wà. ó béèrè lẹ́ẹ̀kan sí kọ́ gbà ké so tán kan la ní bí bá tẹ̀ mọ́ bí táwọn yìí wà sọ fún ọ. ó lè sọ fún mi àbí. bẹ́ẹ̀ mo wù fún ọ. kò sí pírọ́blẹ́mù má dẹ̀ lọ bí táwọn yẹn má dá gbogbo bẹ̀rù má dá bẹ̀rù má fọ́ bẹ̀ lójú. wo tẹburú lùwọ̀n ẹ̀wọ̀n rẹ. just wait for me. ọ pẹ̀lẹ́wọ̀n jọ̀bọ lọ kí ni mo ti pọ wèrè inú pọ̀kọ̀ mọ́ ti ń ṣe mọ́. oúnjẹ tẹ́ ẹ ta fún. inú lẹ́hùn kò gbà ọ́ ti sọ pé ibi ni ń pọ̀ tẹ́lẹ̀ torí mo ti ń gbò tí dé mo ti rí pé bó ń ṣe ranjú ebi ọwọ́ ebi ń bẹ lára rẹ. ebi ò pa mí dé mo béèrè ní pé ṣé ẹ lóúnjẹ bíbélì ní inú fún oúnjẹ àbáwọn Yorùbá náà sọ bẹ́ẹ̀ wọ́n ní inú fún oúnjẹ oúnjẹ fún inú ṣé ẹ ní oúnjẹ wọlé nílẹ̀. ráìsì àtẹwà. èmi ò jẹ ráìsì àtẹwà búrẹ́dì àtẹwà. àjẹpọ̀ ti yó mi búrẹ́dì àtẹwà ńkọ́. èmi ò ní búrẹ́dì ráìsì mo ní àtẹwà. fún nǹkan tẹ wá ṣe yẹn pẹ̀lú torí bí táyé ṣe èèyàn dáadáa làwa ń bẹ̀ ń tíya. fún nǹkan tẹ wá ṣe yẹn máa fi nǹkan ṣe yín bí ìṣeré tẹ bá ń rìn kẹ máa wẹ̀yìn tẹ bá ń sùn ẹ má sùn sàṣùpara ẹ lè máa lálàá kẹ máa rí mi lójú oorun màá ní kí ìpè mi kó máa. wọ́n máa bẹ́ mi lérí. ẹ bá mi lérí ẹ jẹ́ kájọ lérí ẹ kọ̀ bẹ́ẹ̀ tiẹ̀. èmi ò wí fún ọ pé kì í sọ Ọlọ́run ló pe ìpè èṣù lọ jẹ́. ẹ jẹ́ ká kọ̀ bẹ́ẹ̀ tiẹ̀. ọ fẹ́ bá mi kọ́. ẹ kọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ mo dáàbò ẹ̀. torí wàhálà yẹn àjọ fa wàhálà ládùúgbò yìí mo ń lọ báwọn yẹn mi tán wà máa wá wọn rí máa fi ìpè mi máa fi wá wọn rí tó bá sọ pé òní sọ bí tán wà fún mi máa fi ìpè mi wá wọn rí máa dẹ̀ jẹ́ kó mọ̀ wà gbélé gbọ́. ìpè rẹ àbí èpè rẹ. tí n bá báwọn yẹn jà pé máa bounce back sórí ẹ. ọba mi lé. máa bounce back sórí ẹ. eyín ìmọ̀ ti gba wèrè mẹ́sìn ṣé o sì pé nǹkan mi. máa bounce back sórí ẹ. ṣé ìṣe pé nǹkan mi. àgbàdẹ ti wọ kọ́lọ́kan bò mo ti mọ̀ pé. ó ti padà yé mi ó ti yé mi. ẹ lọ wọ aṣọ tó bá bàtà mu. bẹ́ẹ̀ ni tó bá sì ní tòmásì ní báwa ṣe lò ní ẹbí táyé ṣe nu. ẹ má wọrí ìwọ tó gbé káfáàsì lérí rẹ ti bùbá kọ. kí n mọ tó fà. nǹkan ti ṣe ọmọ ni nǹkan míì ti ń ṣe ọmọbìnrin yìí wo tẹbúrúùlù níwọ̀n ẹ̀wọ̀n rẹ yóò gùn gbàràgbàrà báyìí ni eré ló pè lọ́bẹ̀ ọlọ́bọ̀n ọmọ ọlọ́mọ tí ó ṣoríire tí wọ́n graduate láìpẹ́
ara àwọn bàṣẹjẹ tá à ń sọ yìí àṣà àti iṣẹ́ wa là ń gbé lárugẹ o táwọn ọmọ sì ń lọ tí wọ́n sì ń mọ̀ lóríṣiríṣi wọ́n tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀lú ọ̀tẹ̀ yìí. ẹbí Táyéṣe. ó ti ṣeé ṣe. ẹbí Táyéṣe. ó ti ṣeé ṣe. ẹbí Táyéṣe. ó ti ṣeé ṣe. àwọn ẹbí Làbákẹ́ wọ́n kí wa pé a ṣe fún ti yíyọjú tá a wá wò fún ara rẹ̀ tí ò yá àmọ́ ká tó máa lọ kẹ́nìkọ̀ọ̀kan yín tó máa gbalé rẹ̀ lọ ẹ jẹ́ ń lo àkókò yìí láti fi sọ fún yín pé ṣé rí ìlera òun lògùn ọrọ̀ ẹ̀dá tí kò bá lálàáfíà ẹ̀yin náà mọ̀ pé ogun ni ẹ̀ ń bá lálàáfíà òun ló ra yé wa ṣé wá rí tí kọ̀ọ̀kan nù yín bẹ́ẹ̀ bá ti ń rí pé nǹkan kan ń ṣe yín ẹ máa wí jáde o torí bòmí mọ́ra kí n pọ́ òun lórúkọ tí àìsàn ń jẹ́ tú mi síta kí n fi ọ́ lẹ̀ òun lo oògùn rẹ̀ o ẹ gbọ́ ohun tí mo wí fún yín dáadáa ẹbí Táyéṣe. ó ti ṣeé ṣe. ẹbí Táyéṣe. ó ti ṣeé ṣe. kò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe o well play well play well play well play ẹ̀mí Ọlọ́run fún mi ní direction méjì mo dẹ̀ gba ẹyọkan yẹn ló gbé mi débi báyìí kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀mí Ọlọ́run tó lò mí kì í ṣe lásán. ok ata ni olórí yín bí báyìí ta ló kó yín jọ ń bí. torí ẹ kó ìkíná word inter sport lẹ́ ṣe bí ni olórí yín dà ẹ̀ ń tó rẹ́ẹ̀pù gbogbo yín dà. èmi gangan ni olórí. ẹ jẹ́ má náwó sí mi bẹ́ẹ̀ ṣe náwó sí mi yẹn mọ́ ẹ kó àwọn ọmọ jọ ẹ wo aṣọ fún wọn bí ẹni wọ aṣọ fẹ́ gẹ̀ẹ́ wọ́n wá fi yín ṣe kọ́tìsì àwọn ẹyẹ tó sun yín kọ́ àwọn òbí yín kọ́ wọ́n wá kó yín sí bí wọ́n fi yín ṣe kọ́tìsì ẹ̀dẹ̀ dúró bí omi adágún ẹ̀dẹ̀ yín náà ẹ̀dẹ̀ ń tọ ẹsẹ̀ tí wọ́n tọ́ ní ká ẹ máa tọ̀ kí ni mo gbọ́dọ̀ dáadáa iná jọ má náwó sí mi àrífín nìyẹn ó rúdù gan ó dẹ̀ stupid pẹ̀lú bó ṣe náwó sí mi yẹn kí ló náwó sí mi fún ìwọ lọ́lọ́run tó pè mí ni ṣé wọ́n lọ́lọ́run tó pè mí mo bá yín sọ̀rọ̀ ẹ̀ káwọ́ sára kí ló dé káwọ́ sára. tó o sì wò mí dáadáa báyìí. tí mo wù ẹ́ kí ni ṣé wọ́n ló bí mi ni mo dìídì ìfẹ́ bẹ́ẹ̀ fa wàhálà nínú ibi tí mo ti ń bọ̀ náà ọ tẹ̀ mí lágolo létí ni pé ibì kan lẹ wà wọ́n dẹ̀ ti wọ̀ pé ibi Ọlọ́run ló ní kí n ka yín mọ́ bí àkámọ́ ni mo fi yín ṣe. arábìnrin èmi gangan ni olórí ẹbí Táyéṣe n tó bá fẹ́ sọ jẹ́ n gbọ́. olórí ẹbí Táyéṣe ẹ wá mú àwọn ọmọ kéékèèké ẹ̀yin ọmọ tó yẹ kẹ́ ti wá secondary school kẹ́ wà lábẹ́ àwọn ìyá yín kán mọ́ fídì yín lọ́yàn òun lẹ wá wà níbi tẹ́ ẹ sọ pé ìṣẹ́ bíi Táyéṣe àwọn ẹyẹ tó sun yín kọ́. abẹ́rẹ́ wọn ó ti tó yín abẹ́rẹ́ wọn lókun dì bó bá ṣe é ṣe kó o gbọ́ mi kó o tó di pé o dé ọ̀rọ̀ ìlera náà ni mò ń sọ lọ́wọ́ ariwo tó wá ń pa yìí ó lè fún ọ ní ẹ̀jẹ̀ rú. orúkọ kí ló tó lówó fún mi kí ló dé tó lówó fẹ́ ni pé tí orí ẹ̀ ò bá pé tí orí tiẹ̀ ò bá pé as one man must know ṣé àwọn ọmọ tó kó sọ̀dí yìí ṣé kò yẹ kó mọ lọ làákàyè wọn ni kí ló dé gan-an mo sọ fún ẹ pé ẹ kó àwọn ọmọ jẹ ẹ ń fún àwọn ọmọ ṣe mospo ẹ fi wọn ṣe kí wọ́n ṣe kọ́ ẹ fi wọn ṣe mospo lásán ẹ fi wọn ṣe mospo cortis. ìyá tó bí ìwọ nǹkan torí tàwọn tó kú ò bá pé ṣé orí ìwọ tó jẹ́ àfi torí ẹ̀ ò pé ni kì í ṣàfihàn èbó ni wọ́n ní èbó ni what's your state of origin what country are you from what state are you from tell me what's your origin. má bínú dákun jẹ́ kí èmi àti ẹ̀ káríra. orí ẹ̀ wọ̀wé ni tó bá fẹ́ rí mi gan fóun ẹ̀rọ báyìí mo ń bá bàbá yín ni mo bá sọ̀rọ̀ náà o lè máa sẹ́ndì orí ẹ̀ yìí ni káríra mo ẹ̀ tó bá fẹ́ bá mi fó gan kì í ṣe bó ṣe máa bá mi fó nìyẹn tó bá fẹ́ máa bá mi fó kó máa bọ̀ báyìí gan. àwọn ọmọ àlè máa sọ̀rọ̀ ọmọ kékeré ni wọ́n àlè máa sọ̀rọ̀ ń ṣèjú wọn. arábìnrin ìwọ náà mọ̀ pé èdè tó ń sọ lẹ́nu èdè abínibí ni èèyàn wá jẹ́ mùsùlùmí èèyàn jẹ́ kìrìsìtẹ́nì èèyàn jẹ́ oníṣẹ̀ṣe tó bá ti ń sọ èdè tí a jọ ń sọ lẹ́nu yìí ọmọ Yorùbá lòun náà torí ìdí èyí jẹ́ àjọ gbọ́ra wáyé. kì í sọ̀rọ̀ àgbọ́yé lélẹ̀ iṣẹ́ àní kí ló dé tẹ́ ẹ kó aṣọ sáwọn ọmọ lọ́rùn kì í wá aṣọ lásán yúnífọ̀mù àdìrẹ lẹ kó tiwọn lọ́rùn ẹ̀ẹ́dẹ̀ tún sanwó lẹ̀ kí lè tẹ́ bẹ́ẹ̀ yẹn fún Ọlọ́run ló ní ilẹ̀ àtẹ̀kùn ẹ̀ bọ̀ ó fáwọn kan láǹfààní láti máa gbọ́ ìwé rẹ̀ ká dẹ̀ máa fi tún ayé ṣe kí ló dé tẹ́ ẹ ṣe báyìí gan-an. èyí tó ń rí lọ́rùn wọn yìí ìṣàdédé kò sí wọn lọ́rùn olórí ẹbí Táyéṣe ni mí mo ń kọ́ wọn nípa àṣà ìṣe àti ìhùwàsí tó yẹ kí ọmọ Yorùbá ó ní wá wo àdìrẹ tó ní wọ́n wọ̀ yìí tí wọn náà bá wò dáadáa ó ti fi hàn yìí pé ọmọ Yorùbá rere ni wọ́n fi lè gbàṣà lárugẹ ni ṣe sùúrù dákun. ibẹ̀ yẹn gangan kọ́ ni mò ń lọ kí ló dé ní fáwa ló yẹ kẹ́ ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún àwa bẹ́ẹ̀lì gan sọ ó ní ẹ̀bùn ọlá fáwọn tó yára yẹ fún ẹ̀dẹ̀ fi ti késàrì fún késàrì èmi kì í ṣe késàrì bọ̀ ó yẹ kẹ́ ẹ̀ ní nǹkan tẹ̀ ń fún wa àwa ń gba ẹ̀tọ́ Ọlọ́run à ń gbà sápò ara wa à ń bọ́ Ọlọ́run kó pamọ́ ni.
bá a jẹ ṣe wà yìí gan ABC làwa amẹ̀bọ business center bó ṣe bá mi sọ̀rọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ti bó ṣe tọ̀nà tẹ́lẹ̀ yẹn àwa àti báyìí polongo ẹ̀ àwọn tó wà ní Spain àwọn tó wà ní gbogbo wọn pátá náà ti máa gbọ́n Táyésè yìí ẹ̀kan aláìmoore ni ẹ Ọlọ́run dẹ̀ ti ṣoore fún ẹ ò fẹ́ kóore yẹ ò fẹ́ tú síta ni èbí bọ̀bọ̀ kan báyìí tó wà ní abroad yẹn náà ìwọ tó wà ní kí lórúkọ yìí diaspora àbí kí náà pé kí lórúkọ ẹ̀bẹ̀ diaspora àbí bọ̀bọ̀ yìí Ṣàráfà láre Ṣàráfà ara yín náà ni àbí òun gan ẹbí Táyé ọ̀kan gbòógì ni bó ṣe wà yẹn mọ́ fún lówó ààrẹ mọ ẹbí Táyésè gangan ló dáa kọ. kí wá ni yóò ṣe ìwọ tó ní bùn mí lówó kí ló dé àrífín nìyẹn náà bí ẹni mo bá yín sọ̀rọ̀ ẹ̀ka ọlẹ́sà ẹ̀jẹ̀ má torí ilẹ̀ kí oyè tẹ kọ́ sọ́run ẹ̀jẹ̀ oyè o tẹ́ ẹ bá joyè láyé ẹ̀jọ̀ rè lọ́rùn o ẹ̀ka ọwọ́ yẹn sílẹ̀ ẹ̀ka ọlẹ́. máa ṣe sùúrù sórí gbáyépẹ́ tó ṣe jẹ́jẹ́ òní òlòlé ayépẹ́. Bàbá olóyè lápẹtẹ ẹ má fi ọ̀fọ̀ bá mi sọ̀rọ̀ mo kọ́ lọ́rùn bẹ̀yìn ẹ má fi ọ̀fọ̀ bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ owó là ń sọ yìí o. Yorùbá dùn lásà Yorùbá dùn lédè ni mò ń sọ fún ọ bó bá wá tó wá fẹ́ bẹ́ẹ̀ náà sóòrẹ́ ni tó bá fi gìrìgìrì mú orógùn òun ló fẹ́ dá kòkò lò bó bá jẹ́ owó náà ló fẹ́ ibí kì í ṣe ilé ẹ̀kọ́ ara akẹ́kọ̀ọ́ kan tí ara rẹ̀ ò yá òun ni a wá wò wá bá mi ní ilé ẹ̀kọ́. ẹ ti wá promise mi báyìí sá tí ẹ bá fún mi lówó yẹn ọmọ yẹn lè má gbádùn kì í ṣe pé ó lè má gbádùn kò ní gbádùn ni. jó gbádùn wá bá mi léèwé. ẹ Fọláfẹ́ntọ́lá yẹ fún o ntí màá sọ ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹ Fọlá yẹ ẹ̀yin ọmọ tẹ wá wà níbí náà ẹbí Táyésè bó ṣe wá ṣe é ṣe yẹn ọ̀kan ṣoṣo ní gbogbo wa ní Kristi mi ní fẹ́ kí ajá má wò mí bẹ́ẹ̀ yẹn o lè wòyà tó bí ẹ lé bẹ́ẹ̀ yẹn má wò mí bẹ́ẹ̀ yẹn máa fún ẹ kò lórí máa bú ẹ̀jẹ̀ láàrin orí o lè wòyà tó bí ẹ lé bẹ́ẹ̀ yẹn orí ẹ yí ni ṣé mi ò jọ àwọn ẹyẹ tó ṣu ẹ lọ ni mo pọ́n yín lé ni bó ṣe wá ṣe é ṣe yẹn ẹ mọ tẹ́ ń ṣe ti gbọ́ kí ẹ bá ọ̀dọ̀ finú yín sọ̀rọ̀ bó ṣe ń kọ́ yín ní àṣà àti ṣe yẹn kẹ́ ẹ fi ṣe ìwà ọmọlúàbí ṣé ẹ ti gbọ́ mi Yorùbá ni wá o Yorùbá ló dẹ̀ làṣà lónìí ṣe o bá a ṣe wá láṣà tá a ní ṣe yẹn bó ni wọ́n ṣe rí ṣé bó ṣe yẹ kó kówó oró lélẹ̀ àwọn obìnrin tẹ́lẹ̀ tá a bá rọ ìró wa ló pọ́n wa lé òró ìró kò délẹ̀ kò dókè ṣé àṣà àti ṣe tán kọ́ yín ni ró bó ṣe ní kó yẹ kẹ́ ẹ ró jàre. ó lè kú wèrè wo lóró ẹ fẹ́ kó lè kú fún yín láyé ni kí ló dé ń kọ́ rẹ̀ tì mí ná mo bá àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀ ń kọ́ rẹ̀ tì mí èbí bẹ́ẹ̀ ṣe ní ká ṣe nìyẹn pé kí a jọ fọwọ́ wẹ̀wọ́ kọ́wọ́ dẹ̀ lè mọ́ wọn lójú kan ló ń bímọ igba wọn ló ń tàn lámú bọ́ ọmọ wíyẹn tó sọ pé ó lè kú ó dẹ̀ sọ fún ẹ má sọ bẹ́ẹ̀ yẹn fún mi bí sì nìkan bẹ́ẹ̀ sọ yìí dáre ó lè kú burúkú wo ó lè ṣe bọ́ ṣe rọ̀rọ̀ lélẹ̀ ẹ má bá mi sọ tí mo yẹ mọ ẹ mọ history tó mi bẹ́ẹ̀ ṣe wáyé tẹ ẹ bá mọ history dàn láyé ara yẹn mọ lápò ara yín ni ẹ mọ history 20 years mo fi kọ́ àwọn ní history náà bá Fẹ́mi Awólọ́wọ̀ university ẹ jọ sá o ẹbí Táyésè. ó ti ṣe é ṣe. ẹ̀kọ́ wa yọjú sí mi ní ilé ìwé wa Táyésè. ó ti ṣe é ṣe. tó bá ṣe é ṣe kí n mọ tó fà. ẹ̀yin ọmọ ẹ wò bá a bá pẹ́ lórí mékímí èsèkéèsì a máa bá níbẹ̀ ara àwọn èsèkéèsì tá à ń sọ náà ni ẹ já lọ. ẹbí Táyésè ọmọ Yorùbá àdáníyàn méjọ ló ń fìyà jẹ kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni. àjùmọ̀kọ́gbọ́n lè yí àjùmọ̀gbèdè Yorùbá lárugẹ gbogbo ọmọ Yorùbá ò ayẹ̀ wà kálẹ̀. kékeré gbé ẹbí Táyésè ọkà lóògùn. ẹbí Olori ẹwà nǹkan fìdílé kájọ iná ló ń jẹ ọkà lóògùn. ọmọ tó nílò ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ lówùrọ̀ ẹ̀kọ́ wọn dáadáa ìgbà ara sálà bíbúra ẹ̀sán yìí máa gbígbẹ ní òwúrọ̀ ẹ̀jẹ̀ kó yẹ wọn tó bá yẹ kán mọ̀ bí ìwé ẹ̀jẹ̀ kán mọ̀ láti Majesty torí pé ọmọ tó bá sọ yìí lẹ́nu o àpò ìyá ẹ̀ ló fi kọ́ òbí ìṣẹ́kù kan gbẹ fún wa láti ṣe Táyésè ẹbí Táyésè bí Olori rẹ̀ kẹ́nu má dilẹ̀ ń ti gúgúrú kárí abẹ́jẹ́ kò lè sí ọmọ òrírà lọ́jà ọmọọba rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu ọ̀kárì ó gbìyànjú tó wá ìṣe ètò ilẹ̀ ti sú tó bá wá dọ̀la ọ̀tún bẹ̀rẹ̀ òní kárí ọmọ tí ó bá já sàmù kékeré ní ó ti máa jẹun sàmùsàmù ọ̀kárì wọ́n gbọ́rọ̀ ní tiẹ̀. gbogbo ẹni máa kọ́ wọn. kárí ǹlẹ́ o táwọn eré táwọn sọ rèé káfẹ́ kọ́ lé kọ́ mọ́ káfàṣà àti ṣe kọ́ mọ́
èmi nìkan kọ́ gbogbo wa ni ẹ jẹ́ àjọ mójútó ẹ jẹ́ àjọ gbé àṣà wa lárugẹ lójú wa ṣe o. òyìnbó gan lédè tí wọ́n lọ́tọ̀ kágbé tí wà lárugẹ bóyá ìwà wọn ló ti mẹ́. olórí ẹbí Tayese ìdá ló ń ṣèlú o eégún ní gbowó nílò òwe kan ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ní àṣà àti ṣe ìlú ní ẹni ọdún kọ̀ọ̀kan tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n fi rìn bóyá wọ́n fi rántí àwọn bàbá wọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ tàbí fún ètùtù ìlú tàbí fún nǹkan kan ní àfiwé yẹn ń bẹ̀rẹ̀ láti fẹ́ kí n sọ̀rọ̀ nípa ọdún ọlọ́jọ́ yìí ọjọ́ kan ni wọ́n yà sọ́tọ̀ fún tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́ba òde adé àrè tí yóò fi wúre fún lù tó bá ti wúre fún lù lọ́dún yìí ó tún lọ́dún tí ń bọ̀ ṣùgbọ́n ibi tí mo lọ kọ́ mo kàn yábẹ̀ para ni ibi tí mo ń lọ ni nípa Ẹdẹ àpò àròkùn ọmọ ajé lálẹ́ ọ̀ṣọ́ ọmọ ajé fọjọ́ ògbó dára bíi ìgbín kábíyèsí tó bá wà nípò wọ́n yẹ ọjọ́ kan sílẹ̀ fún ọjọ́ yìí la pè ní ọjọ́ ọ̀pẹ́dì sórí ọdún ọ̀pẹ́dì yìí kábíyèsí ó ya ọjọ́ kan sọ́tọ̀ láàrin ọdún kan yóò wá kólù yóò kó fún ìlú tí fún ní ó fi jáde ọ̀bọ wa máa rìn káàkiri bàbá ò gbọ́dọ̀ wọkọ̀ ẹsẹ̀ ni wọ́n fi máa rìn káàkiri gbogbo ibi tí ọba tó ti jẹ rí àwọn bàbá rẹ̀ tó ti kọjá ibi tí wọ́n ti jẹ wọ́n yípo bẹ̀ wọ́n máa tọ́jú lé wọn ẹ̀wọ̀n èrò ọ̀lọ́ bíi bàbá ìṣúá kábíyèsí o ọ̀nà máa jòrò kẹrẹ láti fi ìdùnnú hàn ibi tí ń lọ yìí ní ìdílé ọba àná gbogbo ibi tí wọ́n ti jọba rí ńlọ Ẹdẹ tí wọ́n bá débẹ̀ ní wọ́n dùn láti gba ọba lálejò tọ́ra náà ti máa retí lẹ́yìn ìgbà tí kábíyèsí bá kíyàn tí wọ́n yí ọmọ kábíyèsí ọwọ́ àmú owó yóò fún ìdílé wọn ìdílé náà mú nǹkan wọ́n fi sẹ́yìn lálejò. kí ni kábíyèsí ò wá fún àwọn ìdílé? kò sí tí wọ́n lè fún ìdílé ṣùgbọ́n ẹni tó ṣe pàtàkì jù tó tí wọ́n máa sábà fún wọn lówó. bí wọ́n làwọn ìdílé náà wà fún kábíyèsí. ṣeun mo ṣe obì mo dé obì mo gbé fún kábíyèsí nǹkan báwọn máa jọ kábíyèsí lójú pé èmi ní afúnlélẹ̀ yìí ẹ bá kú mbẹ má tún lọ ìdílé mi títí tí wọ́n fi yípo ìdílé kọ̀ọ̀kan ẹsẹ̀ wọn fi rin o wọn ò ní kó mọ́tò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ lẹ́yìn gbọ́n bá wá ṣe léyìí tán ọ̀nà tí wọ́n gbà wọ̀lú jọ́ kìnní ibẹ̀ wọ́n wá lọ gbé àga kábíyèsí sí àwọn táwọn á jẹ́ ìwà rẹ̀ fà tá à ń pè ní sọ̀rọ̀ kí n tó fọ́ síwájú àwọn tí wọ́n jẹ́ babaláwo ìlú wọ́n wà rọ́bà yìí kábíyèsí ká ibẹ̀ wọ́n ti di fa ọdún tó àdúpẹ́ o lọ́wọ́ àwọn aláṣepọ̀ o àdúpẹ́ náà bàbá o àti àṣẹyìn lẹ́ o ibi tí ìlú dé dúró àdúpẹ́ o gbogbo ọdún tí ẹ lò lórí àpèrè ọlọ́run pé kí ìlú ọ̀dẹ́rọ̀ ìlú túbà ó tó ṣe aboyún ilé wọn ń bi wẹ́rẹ́ àwọn àgàn wọn ń tọwọ́ àlàbòsùn wọn sì fi ń pọ̀ mọ́ lára tó ọdún tí ó wà níwájú tó bóun ni ó tún ṣe rí o tí yóò tún fi lárinrin ju èyí tí bàbá ń lò bọ̀ lọ ó dìfà wọn wà sọ̀n tí kábíyèsí ó ṣe wọn ka orò fún kábíyèsí tí wọn bá ti ṣe léyìí tán tọ ọdọọdún nù. ní inú ibi tí wọ́n gbà wọ́n lóun náà láti ṣe. bẹ́ẹ̀ wọ́n bí tẹ́ mo sọ fún ọ ibi tí wọ́n gbà wọ́n lóun
ibẹ̀ wọ́n á gbé àpèrè kábíyèsí sí tí wọ́n jókòó èrò ọlọ ìlú ọmọ ọdún ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ ọdún ọjọ́ náà ọjọ́ ayọ̀ ni fún kábíyèsí. ṣé bàbá àgbà omi tán lórí. ṣeun ṣeun ṣeun. ẹ̀rí èmi náà tí wọ́n ń pè ní olórí ẹbí Tayese mo máa ń fi gbogbo ìgbà sọ pé ẹ̀yin bàbá mi tí mo bá wájú tí mo dáyé bá ẹ̀yin gángan lòun fún mi. káre bọ́ọ̀bọ́ tí a ní bọ́ọ̀mọdé bá mọ́wọ́ wẹ̀ yóò sì bá gbà jẹun torí pé wọ́n mọ́wọ́ wẹ̀ ni lójú ọmọ bá gbà jẹun ó sì ọ́ pẹ̀ lórí ilẹ̀ náà irú rẹ̀ yìí tó jẹ́ kí inú wọ́n dùn ni pé irú ilẹ̀ fi kásá ọ̀parun a sì ń rí ìjàsá rẹ̀ lára àwọn ọmọ tàbí gbogbo nǹkan tó ń sọ ìtàwọn tí wọ́n wà ń gbà yìí àti ń rápẹ̀rẹ̀ rẹ̀ lára àwọn ọmọ wa jẹ́ kó jẹ́ wúrí fún wa tó wá rí lágbára ọlọ́run àjọ lọlẹ̀ ìpẹ́ bùtàkùsà ẹ̀mí wọ́ọ̀gùn àní kánjúkú tá a bá kú àjẹrán tó tẹ̀rìn ó sì jẹ́ nu. mo wá rò pé ìjà tún ní ìlú kan tàbí méjì tá a tún lè yà láti sọ tẹ́lẹ̀ tán. ìlú pọ̀ àti sọ̀tàn Ìbàdàn àti sọ̀tọ̀ Ọ̀yọ́ àti sọ̀tọ̀ Òṣogbo àti sọ̀tì Ìṣẹ̀yìn àti sọ̀tì Èkìtì àti Ìdóǹdó Èkó mbẹ́lẹ̀ náà àti ìdèbẹ̀ àwọn ilẹ̀ Àwórì káàkiri àìdèbẹ̀ gbogbo ẹ̀ náà láàdé lọ́wọ́ sọ pé kọ́ lóun fún alẹ́ mi kankan àtàlàáfíà gbogbo tí wọ́n ń ṣe ní ìlú kọ̀ọ̀kan láàmẹ́nubà tá a sì yànyàn náà fọkànbalẹ̀ ètò ọgbà lónìí níbo tí mú mi sí ìwádùn tíjọ́ mi kárí o. mo pé mi náà mú mi sí àmọ́ ẹ mọ̀ pé kí n tó rí àyè yìí náà tí mo wá rí mo mọ̀ pé mo ṣiṣẹ́ tọ̀ náà ni. ẹ̀tọ́ nǹkan sórí ẹ̀tọ́ nǹkan ṣe pàtàkì kódà bó mú nǹkan kan wá ogun tá à ń ṣe a fi ń ṣàṣẹ ni èwo ló ogun tó mú wá èwo ló kánú ogun tá à ń sọ yìí owó àṣẹ ló fún mi mo sì rí i pé òun wú mi lórí gbogbo ọgbọ́n tó ń gbà mo ń rí àmì rẹ̀ lára àwọn ọmọ wa wọn náà sì dàgbà tá a wí náà sórí orò tá a bá ń ṣe tá a pe ọmọ ẹni sí pé bá a ṣe ń sọ̀rọ̀ rẹ o orò náà ò ní pẹ́ rùn pẹ́rùn bó ṣe ń ṣe ọ̀dà bẹ́ẹ̀ tí àṣà òfin ní irun rè àṣà àti ṣe wa tí òfin ní irun ọ̀nà tó ń ṣe ó sì ṣe pẹ́ yóò dáa fún ọ ẹ̀mí rẹ̀ ó kárí o dúpẹ́ o ẹ̀sìn kú àlejò rẹ̀. ogun ilé wàlẹ̀ ẹjọ́ sá o ẹjọ́ sá ẹ má ti kíní yẹn ẹjọ́ sá ẹ ṣẹ̀mí ẹ̀dẹ̀ ṣẹlẹ́dàá mi sá o ẹ ṣẹ̀mí ẹ̀dẹ̀ ṣẹlẹ́dàá mi sá o ẹjọ́ kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ẹ lé ọmọ ìdíṣẹ́ ẹ ní kó má wá ṣiṣẹ́ mọ́. ọmọ wo ló máa yín wa mọ́tò tẹ lé tẹ ní kó má wá ṣiṣẹ́ mọ́ ẹ̀dẹ̀ tún béèrè lọ́wọ́ mi pé ọmọ wo jágbàlagbà máa ń béèrè tí ò dáa ni. ṣé àrẹ̀mú. ẹ̀dẹ̀ tún béèrè pé sárẹ̀mú ni èèyàn mélòó ló máa yín wa mọ́tò. ẹ fi làákà ìbéèrè ọ̀rọ̀ ni kí n fi làákà ìdọ̀ lóhùn. kí n fi làákà ìbéèrè ọ̀rọ̀ kí n fi làákà ìbéèrè ọ̀rọ̀ ṣé bó ṣe yẹ kẹ́ dá mi lóhùn lẹ́ dá mi lóhùn yẹn sà ẹ sọ pé kí n fi làákà ìbéèrè ọ̀rọ̀. ọ̀dà farabalẹ̀ ṣùgbọ́n fẹ́ gbàlàyé ni Ọlọ́run ṣàánú mi wọn jẹ́ ìsìn mú màá ṣàdúrà láàárọ̀ yìí. ẹjọ́ mo wà ìnárí ẹjọ́ ẹ dá mi lóhùn bí mo ṣe ń gbé fún yín ní ká ẹ gbé fún mi padà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má dá mi dúró ẹ move back kó nídìí àgọ́ yìí ẹ sọ tẹ fẹ́ sọ. òun ló lóun ò ṣiṣẹ́ mọ́ ọmọ tá a gbà fún ọmọ tó dé láti lóyìnbó ta ni kọ́ máa bá a gbé lọ bí tí wọ́n ti kọ́ ní àṣà àti ṣe ilẹ̀ káàrọ̀ òjìire ó ní ọ̀sọ̀sọ̀kúsọ̀ sí àbí ó lórúdù sí òun ò ṣiṣẹ́ mọ́ mo ti ẹ̀tún pé mo tó ń bá a sọ̀rọ̀ ó ní dandan gbọ̀n òun ò ṣiṣẹ́ mọ́ ṣé nígbà tó wá lóun ṣiṣẹ́ mọ́ ṣé ń fọ́. nígbà tẹ́yìn bá sọ̀rọ̀ ṣé kò yẹ kẹ́ ẹ pe àwọn tó ń gbọ́rọ̀ sí lẹ́nu kẹ́ ẹ pè wá pé ọmọ yìí ṣe nǹkan bẹ́ẹ̀ ká dẹ̀ bá sọ̀rọ̀ mi tó ti ń gbọ́ ẹ wá ń sọ fún mi pé kọ́ lóun ò ṣiṣẹ́ mọ́ kò tẹ́ ní ṣiṣẹ́ mọ́ báwo ẹnìkan táwọn tata gbéra lé nínú ẹbí tó fún wa jíjẹ tó fún wa mú ó lẹ bẹ́ gidi nínú ẹ̀yẹ. ó ń da lọ́wọ́ fẹ́ kí n pè. ẹ tó bá ṣiṣẹ́ yẹn ẹ máa ṣe máa sanwó oṣù fún sa. ta ló fẹ́ ń pèsè ẹ oní kí n pè yín. ṣé ẹ lè pè mí àgbàlagbà ẹni ìpè
ẹni ìpè tó dẹ̀ gbé ìpè Ọlọ́run tí mo dẹ̀ tún kan ṣe àwa gan tún kan àwọn èèyàn ṣe Ọlọ́run tí tún ayé tiwa gan ṣe. ẹgbẹ́ bí wọ́n kan èmi gan tí mo pè tí wọn ò gbọ́rọ̀ ṣé mò ń sẹ́gbẹ́ ẹ̀ ni èyí mo pè yẹn mo ní kò gbọ́rọ̀ sí mi lẹ́nu ó wá pé kí n pè ọ́ tá ni wọ́ òjò pàṣàgò yọ pàjà wọn jẹun ètí ẹrú náà dáadáa. má bínú tó bá jẹ́rẹ́ ni kò stop ẹ o ṣé o ń ṣẹgbẹ́ mi ṣé èmi wà nù èmi tí bá bímọ nursery school ṣé mi ní bírú ẹ méjì dànù ni gbàgbé pé bóyá kí lórí ṣé mi ní bírú ẹ méjì dànù sọ fún pé ṣé mi jẹ wẹ̀ yóò díẹ̀ wẹ̀ tó wà bẹ́ẹ̀ gbàtọ̀ Ọlọ́run pè mí ìwà Ọlọ́run tó pè mí jẹ́ Ọlọ́run tó lò mí ni àbẹ́wò àgbà mi ó sọ fún pé tí ìwọ ju èmi lọ ó ju tani lọ I was a mathematics teacher for 53 years at the National of University of Agriculture of Obafemi Awolowo mo gbàgbé yà sí poli tí o ti gbàgbé o ti láyé gbà tán jago fìdí paná o ti láyé gbàgbé tán jago ìdá omi. Ọlọ́run sára rẹ̀ yíya torí mo rí pé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀yin tí ẹ̀ ní. àbẹ́wò àgbà mi ni o sọ fún mi bẹ́ẹ̀ ìwọ ju èmi lọ tó bá jù mí lọ lọ́jọ́ orí gan ṣó jù mí lọ nú ẹ̀mí ni ló bá mi sọ gan-an. wọ́n lè ṣe yàrá ya rẹ̀. ẹni kan máa kọ́ àṣà àti ìṣe ṣé àṣà àti ìṣe ni ẹni kan máa kọ́ yẹn kan máa kọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ṣé gbogbo sukùl kan ló ní uniform ṣẹ́yìn ní uniform ẹ wá ń wọ àdìrẹ òsì kankan àṣìfìlà lórí yín náà máa gbadé lórí yín àbórí yín wọ́wé ni sà àbórí ẹgbẹ́lé ọ̀lẹ́ ẹgbẹ́lé máa yegún ṣáyé tí yín gan gún sà kílẹ̀ bá mi sọ máa dáàbò fọ yín létí àdèmọ́rú yín ọmọ oṣù méjì náà ti ń gbé yín lẹ̀ má náwó sí mọ́ mo serious o ṣé òwò Ọlọ́run tó pè mí ni wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ fa wàhálà ni ẹ̀mí inú mi fẹ́ bẹ́ẹ̀ fa wàhálà ni mo lè káwọn boys bá mi mú ẹ street wọn bá mi ṣá ilé kiri wọn bá mi ṣá ilé kiri dà. Ọlọ́run bàtà mọ wá jírí láàárọ̀ ìwọ lọ. So wari the battle line has been drawn has been drawed a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ládùúgbò yìí ni tẹ́mi inú mi bá tún lóhùn ò lọ mọ́ kò sí tó fẹ́ ṣe àjọ para wa síbí ni àjọ para wa síbí ṣé o gba bíbélì ni kíyèsí mo ní mo kíyèsí ó ní yóò sì ṣe mo ní mo ṣe ó jí mi ní ó ní lọ́ọ́ bá fa wàhálà má dẹ̀ bá fa wàhálà yẹn lójú ọ̀dọ̀ rẹ lọ́wọ́ aràn mi sí. má dẹ̀ bá fa wàhálà yẹn lójú parí òmẹ́ òmẹ́ tó ń bá pò má lọ try mi o má bá fa wàhálà lójú ẹ̀mí àti lójú ayé má try mi o tó bá tún wù mí mo tún lè má tún gbéjà wá ka ẹ mọ́lé lóru. wà tó yẹ pé ẹ̀mí ìwọ gangan lọ rán ara rẹ̀ àjẹpọ̀ òsèrìn ọ̀ mọ́sẹ́ jẹ́ wọ́n yẹ pé Ọlọ́run lọ́wọ́ aràn kò réyàn ránṣẹ́ o bọ́ bá gbéjà wà bá mi lóru mà gbéjà pàdé ẹ o ti gbọ́ torí mo rí pé nǹkan kan ti ń bẹ lára rẹ kó orí rẹ ò pé orí ẹ ò. o fẹ́ bọ́ṣọ lára eégún mi nìyẹn wà á fara kàrà túkọ̀ mi wò. eégún ọ̀la. aṣọ òbọmọ yẹ mọ ọmọ rẹ ti wọ ọjà irọ́ ni mò ń lọ nìyẹn I'm coming back for you in a big way because I don't care what you think about me. mo ń lọ mò ń bọ̀ o máa kọ lẹ́tà bá ẹja ni àwọn ogun ọ̀run á bá mi bá ẹja Ọlọ́run á bá mi gbógun tiẹ̀ you think I'm here to joke with you. Olórí ẹbí ẹjọ sá ẹ má bínú ṣé mo rí owó báìkì mo rí sẹdébì ní sà. owó kíni. ẹ ṣàánú ẹni ìpè kọ́ lọ́ọ́ ṣàánú ẹ̀yìn náà. ẹni èpè ni ọ ẹni ìdánú ẹni òfò ẹni ìráre ẹsẹ̀ tó fi rìn wá ẹsẹ̀ náà lọ́ọ́ máa fi rìn káàkiri ayé èmi ní fún ọ lówó. wọ́n bá jà wọ́n máa já ẹ yé stop that orí bàbá ẹ wọ wẹ́dà bàbá ẹ ló máa rìn kú bàbá kí bàbá òṣìnú. wèrè ń ṣẹ̀ṣẹ̀ dára ẹ ní o gángan wèrè aláṣọ wèrè elékìsà táwọn ipa àwọn èèyàn sì ṣe mọ ni kó tètè mú báyìí kó tètè mú lọ bí wọn ti tọ́jú ẹ ẹdun náà tá a máa jírí láàárọ̀ ètò jẹ pé wèrè ni ọkọ̀ wàá jí ká mọ́lé wèrè aláṣọ lélẹ̀ wèrè elékìsà ni ọkọ̀ tìbọ̀ kẹtẹ́lẹ̀ tó wá wọ̀ mí lé. ẹ má bínú olórí ẹbí o ẹ jọ. wo kan lè máa ṣáá wa torí ọ̀la torí ẹ̀yìn ọ̀la Yorùbá ẹ̀ràn wọn nínú wọn. lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin ọmọ mi iṣẹ́ ìṣèyàn ní dìbàjẹ́ gbogbo yín náà ni Ọlọ́run ọ̀yọ́ ní orí sókè gbogbo àwọn bàbá àbá tí wọ́n ti wà nínú iṣẹ́ ti pẹ́ agbára Ọlọ́run òkèlókè tí ẹ múru sí òkèlè yín náà máa lọ gbogbo tó tara yín náà jáde yóò di àlùbáríkà tí a bá wo ìpìlẹ̀ Yorùbá ẹ rí i pé àwa la ní àṣà tó ṣe jù ṣé lórí ìkíni la fẹ́ sọ ni ẹ rí i pé kò sí ibì kan tí Yorùbá ò ní ìkíni fún bẹ́ẹ̀ bá rìn lọ òun kì í pẹ́ kú rin o bẹ́ẹ̀ bá jókòó ẹ kú jókòó tẹ́ bá pé méjì mẹ́ta ẹ kú àpérò bẹ́ẹ̀ bá ń jẹ wọn ó kí yín kò sí ní tí Yorùbá ò ní kíkí fún ara àwọn àṣà àti ṣe wa ò nìyẹn a sì ní oríṣiríṣi oúnjẹ tá a máa jẹ nǹkan ló dàrú tó fi dàbí ẹni pé ìrẹsì wa di oúnjẹ ìrẹsì sóúnjẹ wa àmàlà tága jẹ àmàlà àwọn Yorùbá ó pè lọ́kà tá a bá pè lọ́kà ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọkà pọ̀ wọ́n lè fàgbàdo ṣe ọkà wọ́n lè fi bàbà wọ́n lè fi ṣe ọkà
wọ́n lè fi nǹkan mí ṣe ṣùgbọ́n àmàlà èyí tí wọ́n fi iṣu ṣe ni wọ́n ń pè ní àmàlà ká sì jẹ ẹ̀bà oúnjẹ wa nìyẹn. ẹ rí i pé oúnjẹ yàtọ̀ láàrin ibi àdúgbò kan sádùúgbò kan èyí táwa Yorùbá ń jẹ yàtọ̀ sí táwọn Yíbò ń jẹ bí ó ṣe lọ́nà ó yàtọ̀ sí ti àwọn Haúsá bí ó ṣe wà nù olúkálùkù ló ń jẹ oúnjẹ tí ó dàbí ẹni pé ibi tí Ọlọ́run dá sí yóò lè gbé bẹ́ẹ̀ tí ò ní sí wàhálà. ìwọṣọ bákan náà ni aláṣọ tá a máa ń wọ̀ á ní gbogbo ẹ̀ ẹ lè rí àwọn obìnrin wa wẹ́ẹ̀rì wọn ó dirun wọn ṣùkú ni làmọ́lẹ̀ ni oríṣiríṣi ni wọ́n dì bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà àwọ̀ gbádá àwọ̀ dànsíkí àwọ̀ dàndógó oríṣiríṣi aṣọ báyìí láwọn wọ̀ kò sí àwọn fẹ́ntẹ́fẹ́ntẹ́ táwọn ọmọ wa ń wọ̀ nísìn kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ náà lédè Yorùbá a ní bá a ṣe gbọ́rọ̀ kalẹ̀ a ní bá a ṣe fòwe yanjú ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹni tí à ń bá sọ̀rọ̀ yóò yé bí ọmọ kan bá ṣe bóyá ó nídìí kan ó yẹ kí á mójútó Yorùbá mọ̀ bí ó sì gbé kalẹ̀ pé ẹja mójútó ọmọ yìí ẹ wo bí nǹkan ní ìta gbogbo ìlànà kí tá a bá jèkuru àtúndà tá a bá fẹ́ bùnmi àtúngbọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ bàbá yanjú ọ̀rọ̀ lọ́wọ́ tẹ́nìkan bá tún ṣe nǹkan mí tó yàtọ̀ àmì à ń jèkuru kó tán láwo ìwọ̀n tó ń gbọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣé Yorùbá bá ní gbogbo ní oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ láti ní oríṣiríṣi nǹkan ń pè ní folktale wọ́n jókòó lórí odó àìjíǹ ìmọ́tótó ní abádébẹ̀ kò sí nǹkan tí ìṣẹ̀tẹ̀ bá jókòó lórí ṣùgbọ́n a wò pé ẹni tó jókòó lórí odó lè jasú síbẹ̀ ó lè odó ìlàsìn fi ń gúnyán wọ́n jókòó lẹ́nu ọ̀nà tani òkìtẹ́ bá jókòó lẹ́nu ọ̀nà ẹni tó fẹ́ wọlé yóò pàkàṣọ fún wọ́n dùn nójò kí ṣe ká sọ nìkan gbogbo oríṣiríṣi nǹkan báyìí ni àní ṣùgbọ́n nígbà tí àwọn òyìnbó èdè wọn kó wa lásà lọ àwa wá gba àṣà tiwọn èyí tó burú jù ni pé àwa àgbà bódì àwọn òyìnbó tí wọ́n colonize àwa àwọn náà ní colonize China sọ àṣà wọn nù bó ṣe jẹ́ pé British ló colonize àwa náà ló colonize àwọn Chinese àwọn àṣà wọn nù ènìyàn fi nígbèga àwa gbàṣà wọn débi pé Yorùbá wa gan tẹ̀tí dànù pátápátá tó jẹ́ pé bí ọmọ bá ti sọ èdè nù ó ti sọ lẹ́nu nù mo ń rọ àwọn ọ̀dọ́ kó dákun tẹ bá rí bí wọ́n ń ṣe ń tó bá fẹ́ kọ orúkọ wọn nísìn wọn kọ́ ní bí yóò ṣe jẹ́ kí Yorùbá gbé kalẹ̀ mọ́ tó bá fẹ́ kọ aola ẹ̀ rí pé h nǹkan kan ni wọ́n máa lò tí ó sì rí bẹ́ẹ̀ so à ń fàṣìkò yọrọ àwọn ọ̀dọ́ kí wọ́n dákun kí wọ́n mọ̀ sọ àṣà kí wọ́n mọ̀ sọ nù. ẹ wo màmá mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an o tí n bá sọ fún yín bínú mi ṣe dùn tó wà ní irọ́ ni. ẹ̀bẹ̀ mi wí fún yín. tẹ bá rí sìn mo ráyọ̀ ẹ sọ pé mo ráyọ̀ kọ́ ọmọ mi ti wá yàtọ̀ pátápátá ọmọ mi sìn tó bá sọ̀rọ̀ á tún pa òwe á tún túmọ̀ ẹ̀ wọ́n rò pé ṣé kì í ṣe mo ráyọ̀ mi tó yẹ pé kó tó sọ̀rọ̀ méjì báyìí English àti máa wọnú ẹ̀ àti máa ṣe píṣítítítítítí ẹ wo mo dúpẹ́. ebi mo wí mo ní ẹ fọmọ yóò dáa fún ọmọdé yìí ọlọ́ọ̀ni fúnni tí ìgbẹ́jẹ̀ ẹ káre ogi ọ̀yẹ́ yìí o n ò ti wí fún yín mo ní ká ẹ fọmọ yìí lẹ̀ mo ní gbogbo n tó ń jẹ́ àṣà àti ṣe Yorùbá inú ilé ẹ̀kọ́ yìí ni ó ti kọ́ ẹ mọ̀ pé ẹ̀fẹ́ gbàǹgbà náà mo ní ẹ fi lẹ̀ ṣé ẹ rí n tí ò yá àwọn èèyàn wá pọ̀ ju n tó yẹn lọ àṣà àti ṣe wa kì í ṣe ń tá a gbọ́dọ̀ gbé sọnù kì í ṣe ń tá a gbọ́dọ̀ ṣe tá a gbọ́dọ̀ fi hàn ọmọ wa ẹ wo mo wí fún yín mo ní nígbà tó ọmọ yìí tó bá wà bí inú yín gòdùn ṣe ti wá rí báyìí mo rí ṣe rí ìsanwó táwọn èèyàn wa láyé òde òní ṣe ń ṣe àṣà àti ṣe wa yóò dáa rárá bí ìgbà tá a bá mú ogún òbí wa báyìí tá a ti gbé ta tàbí tá a ti gbé sọnù lódindi bẹ́ẹ̀ lórí nǹkan tí wọ́n wá jọ á lójúmọ́ bẹ́ẹ̀ sì rèé àṣà àti ṣe wa ogún òbí wa ni ẹ̀yin ẹja ti bí báyìí wò tó bá dijọ́ Jímọ̀ tí mùsùlùmí bá borí tó borùn tàbí tó wọ jàlámíà tó dé fìlà kò ṣẹ̀ṣẹ̀ nílò pa ń béèrè lọ́wọ́ wọn àti mọ̀ pọ́n lọ Jímọ̀ lọ wọn lọ kírun bọ́ bá wá di Sunday bẹ́lẹ́ sí ìgbàgbọ́ bá múra tán wọ sùtánà tán ṣe gbogbo ẹ̀ tán ṣe àti mọ̀ pọ́n lọ ṣọ́ọ̀ṣì nù ẹ wá jẹ́ ń wí tí a o bá a bá wá rí ẹnìkan tó jàjà kákùn sọ́wọ́ tó kó sọ́rùn tó wọ sọ funfun a máa sá fún a lò lóòṣà ni ẹ dákun kí ni ń jó òòṣà àṣà ti ṣe ti wá nu kó tó di pé góòdù dé sílífà dé gbogbo nǹkan dé tí wọ́n ń lo ẹ̀ṣọ́ lóríṣiríṣi àwọn iyùn ṣẹ́gi ìlẹ̀kẹ̀
ọ̀pọ̀tọ́ ìlẹ̀kẹ̀ lóríṣiríṣi tó rẹwà òun làwọn ìyá wa àtàwọn bàbá wa máa ń lò tí wọ́n sì lò tí ó ṣe rẹ́gí tí wọ́n dé fìlà tí wọ́n ṣe gbogbo ẹ̀ nísìnyí bàbá rẹ ni ó kàkùn ọrùn tó kó gbẹ sọ́wọ́ nísìnyí ó ti ríre wọ́n lò lóòṣà ni tàbí kí wọ́n máa fojú ẹni tí ò tiẹ̀ lájú wò ó bí àṣà àti ṣe wá sí ni ó yẹ ká máa gbé lárugẹ torí àwọn èèbó gan wọ́n ti gbà á máa lọ wọ́n bá wa gbé lárugẹ dàwọn oníǹkan gan lọ sáwọn oníǹkan là á máa wòran tí ó sì bọ́ lọ́wọ́ wa bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jà sunkún ọ̀la. ẹ̀fà àti má jẹ́ ń purọ́ fún yín ẹ tún gbogbo ìtẹ́ tó sọ yìí ẹ tún tú mi lẹ̀ yànnà kò yé mi náà tẹ́lẹ̀ o àwọn ìgbà tí mo débí báyìí mo wá gbogbo ẹ̀ wá yé mi yékéyéké ẹ má jẹ́ ń purọ́ fún yín nísìnyí tọrọ mọ mi Mọ́ráyọ̀ ó máa tó ṣe tán bí báyìí sí àtúpẹ́ tó bá ti wá ṣe tán àjọ ń padà sílùú òyìnbó lọ. mo sì sàárọ̀ ọmọ yìí ọ̀rẹ́ mi pàtàkì ni. ẹ wo mo ti wá pinnu pé tá a bá ti ṣe ń dọ̀hún báyìí ibi tó ti máa kọ̀ntínú ẹ̀kọ́ ẹ̀ sìn ni Tayese Academy of Art and Culture. bẹ́ẹ̀ ló mi máa padà sí. eyín etí bẹ́ẹ̀ ń lo èbò lọ́nà. bẹ́ẹ̀ ni oní UK. ó dáa báwọn bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe o. ajẹ́pẹ́ ti mọ rírì nǹkan ní ti àná. ó ti mọ òòyá mi. yóò sì ṣàṣeyọrí. ẹ wá gbọ́ o ẹ mọ̀ wá jìnnà lé ilé làbọ̀ sinmi oko béèyàn bá ní gbogbo tó wù téèyàn bá ní láyé tó bá wà lájò tí ò tí ì kó délé bí ẹni tí ò ní nǹkan kan ni àbọ̀rọ̀ mi ò yé yín ẹni bá ṣiṣẹ́ nájò tó rérè tó kéré délé òun ló jèrè o ẹni tó tún wá kéré délé wọn dàbí ẹni tó tún wá mú èrè tó fi ṣe nǹkan gidi tó gbé nǹkan gidi kalẹ̀ tí ń rí wò báyìí tó jára àjẹmọ́nú fún dọjọ́ alẹ́ ẹni gangan ló jèrè ọjà. ìyá mi. ẹ wọ ẹ ní tánṣájò ẹ ṣe àmì ẹ kéré àtọ́jú owó wálé yóò sì dáa fún ẹ ṣe gan. ẹ má jìnnà lé o jìnnà kẹ. bẹ́ẹ̀ bá ti wá ń bọ̀ ẹgbẹ́ mi ìyá Tayese mú nǹkan bọ̀. mo ti gbọ́ o ẹ ṣe ìyá mi. ọ jèrè ọlọ́ni fúnni tí ì gbẹ̀jẹ̀. ẹbí olóríire ẹ wá nǹkan fìdílé kájọ wò ó fi níbi tí a bá ti mẹ́